أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. الحمد لله الذي رفع الجاهلية والعادات السيئة عن الإسلام والمسلمين، والصلاة والسلام الأتمان الأكملان على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó yọ wá kúrò nínú àwọn ìmọ̀kan, nínú àwọn àṣà tí ó dá. Al-Jahiliya ni wọ́n ń pè, àìmọ̀kan, ignorance ni wọ́n ń pè àṣà tí ó bá Ìsìlámù mu. Ọlọ́run tó wá yọ wá kúrò ńbẹ̀, tí ìṣẹ̀mí wa fi wá balance, tí ayé wa fi wá dá, tí ẹ̀sìn wa tó fi wá dá. Ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. Gbogbo àwọn àṣàkáṣà tí ẹnìkọ̀ọ̀kan wa tá a ti kú nínú ẹ̀, ọlọ́mọdé á tún padà síbẹ̀ láíláí. Àwọn tó wà ń bẹ̀ kọ́lọ́mọ mọ́sàbà fà wọ́n náà jáde. Ọba yìí náà lọ́ba tí ó pọ́n wa lé pẹ̀lú Islam. Ó fún wa ní ẹ̀sìn Ọlọ́run, òun náà ní Islam. Islam náà kọ́lọ́mọ gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rere. Èyí tó dájú nínú ọ̀rọ̀ téèyàn máa ń wáyé fún láti gbọ́, òun náà ni ọ̀rọ̀ tó bá ti ń jáde láti inú Al-Qur'an. Sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òun náà ni ojú ọ̀nà tààrà téèyàn máa ń tọ̀, téèyàn fi máa ń sẹ̀mí tó gbádùn láyé. Abẹ́lọ́run nínú àánú rẹ̀ ọlọ́mọṣà fẹsẹ̀ wa múlẹ̀ lórí sunna náà jù báyìí lọ. Gbogbo tó bá ti pè lẹ́sìn fún wa, tá a bá ti wọnú Al-Qur'an tí a bá awonu hadisi ààrí, wọ́n lá gbọ́dọ̀ pé ní ẹ̀sìn máa o. Ẹ̀sìn là máa pé ìṣìnà ní bídíà, kọ́lọ́mọjà bá wọn ṣe o. Ọlá agbára Ọlọ́run ọba wa. Mo kí gbogbo àwọn ashabul fadila, àwọn àlùfáà tí wọ́n ń bẹ níkàlẹ̀. Mo kí gbogbo ẹ̀yin brothers wa, ẹ̀yin sisters wa, àtẹ̀yin mama wa, àtẹ̀yin bàbá wa. Mo wá kí àwọn foundation tí wọ́n gbà wá lálejò, Ọláyínká Islamic Foundation, kọ́lọ̀ musa bá sàlékún dáadáa o. Ètò wọn ní ká fi bá ní sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí, òun náà ni التنقل أو التحرك بين الإسلام والعادة في حياة المسلم. báwo ni mùsùlùmí ṣe fẹ́ ṣe láàrin ẹ̀sìn àti àṣà nínú ṣẹ̀mí tó fẹ́ lò láyé, àbáwọn ṣẹ̀mí tó fẹ́ máa lò ní jojoojúmọ́? Báwo la ṣe fẹ́ ṣe láàrin Islam àtàṣà? Àti wà nú àṣà tẹ́lẹ̀ kí Islam tó dé. Islam wá dé, òun náà wá gbé àṣà títí ẹ̀ wá, àtòfin àti ìlànà tá a máa tọ̀ tá a fi dolóríire. Ìwọ̀n ń bẹnu àwọn àṣà tí ó wà lọ́wọ́ wa tó jẹ́ pé nígbà tí Islam dé, Islam ò gbà lọ́wọ́ wa o. Torí pé al-Islamu dinu adil, ẹ̀sìn déédé ni. Al-Islamu dinu salam, ẹ̀sìn àlàáfíà ní Islam.
ẹ̀sìn àlàáfíà ni gbogbo nǹkan tí ó bá ti sálàáfíà ń bẹ ẹ rí i pé ìsìláàmù ọmọ lé wa jìnnà sí ìsìláàmù ò ní pa wá láṣẹ kankan yí pé ká máa ṣe àfi kó jẹ́ pé àlàáfíà bẹ̀m̀bì kan náà torí ìsìláàmù gan òní gangan ni wọ́n pè ní ẹ̀sìn àlàáfíà àwa bẹ̀rẹ̀ ọba nínú àánú rẹ̀ ìsìláàmù náà kọ́lọ́mọ́sà jẹ́ agbọ́yé tá a bá wá gbọ́yé kọ́lọ́mọ́sà jẹ́ ọ̀rọ̀ fún wa láti ṣe tá a bá wá ṣe kọ́lọ́mọ́sà ìgbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. al-Islam ìdí wọ́n pè ní ẹ̀sìn Islam huwa dinullahi alladhi irtadah òun náà lẹ̀sìn tó dá ẹ̀sìn Ọlọ́run Ọba Allah tọ́lọ́run Ọba yọ́nú sí Allah subhanahu wa ta'ala Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim táàfin máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àtàjẹ́ mùsùlùmí a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run Ọba ní inna ad-dina 'inda Allahi al-Islam Ọlọ́run Ọba ní ẹ̀sìn tóun fẹ́ ká máa ṣe lórí ilẹ̀ tọ́dẹ̀ jẹ́ ẹ̀sìn tòun Ọlọ́run Ọba tó dá yín Islam ayẹyẹ ó ti jẹ́ àmọ̀ pé gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn Islam rọ́bìṣì kìí ṣẹ̀sìn Ọlọ́run Islam nìkan lẹ̀sìn Ọlọ́run gbogbo àwọn ẹ̀sìn tó kù ẹ̀sìn kí láàmà pé jẹma ẹmọ̀já máa yánu ká mọ̀ sótọ̀ ẹ̀sìn kí ni jẹma ẹ̀sìn èṣù lẹ́yìn Islam ẹ̀sìn èṣù ló kù bọ́ọ̀ bá gbàgbọ́ bí mo ṣe sọ́hun tó bá kú ó lè wà lè jẹ́nà li'annaka qad kadhabta Allaha lórí o ti pe Ọlọ́run Ọba nírọ́ pé ẹ̀sìn pọ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba Islam kan jẹ́ kan bẹ̀ ọ wá bínú sí gbogbo ẹ̀sìn tó kù àtàwọn tí wọ́n ń ṣe ó ní yọ́nú sí wọn inú rẹ̀ ò ní dùn sí tán bá ń ṣe Islam nìkan nínú rẹ̀ ó máa dùn sí torí nìkan lè sin Allah ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa Ọlọ́run bá ní ìdí làmẹ́rẹ̀ náà Al-Qur'an Karim pé Islam nìkan lòun yọ́nú sí o gbogbo ẹ̀sìn tó kù òun bínú sí Ọlọ́run bá ń sọ pé al-yawma akmaltu lakum dinakum Ọlọ́run bá nílé ní àti parí ẹ̀sìn fún wa Muhammad àtàwọn ìjọ rẹ̀ wa atmamtu alaykum ni'mati àti parí ìdẹ̀ra lẹ́yìn lérí ẹ̀yin Muslim wa raditu lakumul Islam dina Ọlọ́run bá ní Islam ni mo yọ́nú sí fún yín lẹ́sìn tẹ́ máa ṣe Ọlọ́run bá bí ọ́ oye ọba tó fún wa ní Islam ọlọ́mọ tó ń gbà lọ́wọ́ wa o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọ gbọ́dọ̀ jí àṣà ọ gbọ́dọ̀ jí ọgbà Islam lọ́wọ́ ẹ o ọ gbọ́dọ̀ jí tradition àṣà culture ọ gbọ́dọ̀ jí ọ̀dà Islam rẹ rúkọ tó pàdé Ọlọ́run torí àṣà àti ẹ̀sìn culture tradition àti ẹ̀sìn àwọn méjèèjì wọ́n máa ń jà ní ẹ dákun wọ́n máa ń wọ́ọ̀dì mú ní àwọn méjèèjì ìwọ ọlọ́wọ́ gbìyànjú tó rí pé ẹ̀sìn rẹ wọ́n máa rú lérí òní jí àṣà ó ṣe kíní òní jẹ́ káṣà ó sọ kalẹ̀ lórí ẹ èyí ni àwọn àṣà tí ó bá Ìsìlámù mu torí kìí ṣe gbogbo àṣà wa náà ní ọ̀dà ọlọ́wọ́n bá ní wọ́n máa ń yabtaghi ghayra al-islami dina ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá lọ lè mú ẹ̀sìn míì yàtọ̀ sí Islam falan yuqbala minhu ọlọ́wọ́n bá ní nígbẹ̀sìn yẹn lọ́wọ́ ẹ̀ tó bá ti kú ọlọ́wọ́n nígbà ṣẹ̀ṣe ọlọ́wọ́n nígbà Christianity ọlọ́wọ́n nígbà gbogbo ọ̀rẹ́ ẹ̀sìn táwọn èèyàn ń ṣe tó yàtọ̀ sí Islam Allah ló sọ nínú Kùránì òun náà ní kà fún yín mọ́wùlẹ̀ ronú lérí ẹ̀ pé àwọn náà pọ̀ ń bẹ ọlọ́wọ́n bá ní falan yuqbala minhu ọlọ́wọ́n bá ní nígbẹ̀sìn tó bá ti yàtọ̀ sí Islam wa huwa fil akhirati minal khasirin ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá mú ẹ̀sìn míì dọ́run òfó mọ̀ ṣe òfó ṣe gbogbo ohun tó ṣe láyé òfó ṣe òun ó tún wá ṣe gbogbo ohun tó gbá yẹ̀ sí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Kùránì Karim ọlọ́run
àti dire àti rure mọ́ tó kú báyìí jẹ́ mọ́ kọ́lọ̀ mọ́sàájá sọ̀rọ̀ ẹgbọ́n táwọn àgbẹ̀lagbà bá ń ṣàdúrà fún yàn wá ní ọlọ́wọ́n sọ wá kalẹ̀ pẹ̀lú àlàáfíà ìtumọ̀ ẹni pé tó bá jáde láyé kó jáde ní mùsùlùmí tọ́lọ́run rivers ya ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati ẹ bẹ̀rù ọlọ́run ẹ lè bẹ̀rù ọlọ́run ẹ lè páyọ ọlọ́run bó sì yẹ ká ẹ páyà rẹ̀ wala tamutunna illa wa antum muslimun ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ jáde láyé àfi kẹ́ ẹ jẹ́ muslim ẹ gbọ́dọ̀ kú àfi kẹ́ ẹ kú sínú islam àṣeyọrí ayé pé yẹn wálé ayé òun náà ní kí ó dákẹ́ kó jẹ́ pé islam wà nínú ọkàn rẹ̀ ó sì ń ṣe pẹ̀lú ara bàbá tí wọ́n dì lásán yẹn tí wọ́n ń gbé lọ léègbẹ̀yìn aláàjì tí wọ́n ní ọmọ ti pé òkú jáde náà ní pé lórúkọ rẹ̀ máa o wọn ní pé ọyá ẹgbẹ́ Ibrahim ẹgbẹ́ súnmọ́wájú àwọn àfáà ti dé wọ́n fẹ́ kírun ẹgbẹ́ Fatima síwájú wọn ní dárúkọ rẹ̀ máa wọ́n ní ẹgbẹ́ òkú síwájú soríjọ́ tó bá dòkú yẹn ọyá jẹ́ pé ńjọ́ yẹn ó kú lórí Islam bọ́ọ̀ bá kú lórí Islam tiẹ̀ ta ẹ má ní tẹ̀yẹ́ ta ìtumọ̀ ẹnìyẹn ọ bẹ̀rẹ̀ sẹ̀mí tó nira nínú sàárè títí táyọ̀ fi parẹ́ tọ́lọ̀ bá wá gbé wa dìde ọ̀sẹ̀ wa wọ náà gbére tó ní jáde má tọ́ọ̀ bá ti mùsùlùmù jáde láyé bàbá ti nàró nínú sàárè báyìí tíkẹ́ẹ̀tì táwọn wà lìjánà Islam ni tọ́ọ̀ bá ti ní Islam máa wọ náà ni kí wá ṣe ní ọdún méjì ọdún mẹ́ta ọgọ́rùn ọdún ẹgbẹ̀rún ọdún 1 million 1 billion 1 trillion year ìrọ̀ khalidina fiha gbére òní jáde má wọ́n bá ti kú lérí ẹ̀sìn mi yàtọ̀ sí Islam ọbẹ̀ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ fara mi ti ń sọ̀rọ̀ yìí àtẹ̀yìn náà ọlọ́mọ gba ìsìlámù lára wa ká tó kú láyé o gbogbo ohun tí ó gba ìsìlámù lára wa ọlọ́mọ sàìsọ wa ń bẹ o nínú tí máa gba ìsìlámù yàn òun náà ní tradition culture àṣà wa èyí tí ó dáa àdáàdàtú ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa rí àṣà wọ́n ní híyà tọ̀ríkọ̀tù mina suluk òun náà ní ìṣe wa aw tasarruful mu'tad ìta àti yusuf ta ti bá sábà alladhi yatimmu fi'luhu miraran wa tikrara tó jẹ́ pé gbogbo àlá máa ń ṣe ẹni tí ó bá ṣe gan á máa wò ó pé sọmọ ìlú yìí sí ni wọ́n sára alẹ́ yìí ni ọ́ ṣé Yorùbá ni ọ́ á máa béèrè bó ṣe bí Yorùbá lẹ́yìn yatawarathu al-ajyalu min al-aqaidi wal-ibadati wal-mu'amalati wal-akhlaq tó jẹ́ pé àwọn máa ṣe níta ń ṣe ìyá jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n bí wa ṣe wá ra àwọn ọmọ tiwa náà máa wò wá àwọn náà tún wá jogún ẹ̀ lára tiwa náà àwọn ọmọ àwọn náà tún jogún ẹ̀ lára ọmọ àṣà wọn máa ń jogún ẹ̀ ni wọn ní ìṣe ìlú ní ìdálú ó lè wá jẹ́ àwọn àṣà tó ní ṣe pẹ̀lú àdì ọkàn ipe bó ṣe wà yẹn ní tó ń sọ yẹn tó wà lọ́kàn nìyẹn kò lè change o torí pé àṣà tí wọ́n nìyẹn ó lè jẹ́ ìlànà ìjọsìn ìpínṣẹ́ rí tí ń bọ̀ yẹn àṣà wọn nìyẹn táwọn ń bọ̀ nìyẹn o ó sì lè jẹ́ ọ̀rọ̀ nípa ó lè jẹ́ nǹkan suluk akhlaq ìwà tó jẹ́ pé báwọn ṣe ń wà nínú ìran wọn nìyẹn nínú àṣà wọn nìyẹn o ìwà wọn nìyẹn o àbí wọ́n ṣe ń bára wọn lò òun náà nìyẹn báwọn ṣe ń lọ́kọ bí wọ́n ṣe ń fẹ́yàwó bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń ṣòkómọ bí wọ́n ṣe ń ṣèyàwó bí wọ́n ṣe ń ṣòkú nìyẹn o àṣà látara muamalat relationship. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa al-aadatu laha makanatu azimatun fi qulubi nnas wọ́n ní gbogbo ìlú ayé ọbẹ̀ ìlérí Mákà Mádínà èdè ní gbogbo àgbáńlá ayé pátá èdè ilẹ̀ Yorùbá èdè ilẹ̀ Haúsá ilẹ̀ Ìgbò wọ́n ní àṣà ó tóbi nínú ọkàn àwọn èèyàn tí wọ́n ń gbénú àwùjọ yẹn àṣà lágbára púpọ̀ nínú ọkàn àwọn èèyàn kọ́dà àwọn èèyàn pàtàkì àṣà àjàlù Kùránì àti àdìsí Ànábì lọ. tẹ́bá lọ́wọ́ bá sọ yóò ní bẹ́ẹ̀ ni we are Muslims mùsùlùmí ni wá lóòótọ́ àmọ́ kò bá ṣàwa mu. Ànábì sọ wọ́n ní bẹ́ẹ̀ ni súnà ni àmọ́ tá a bá ní ká wo culture wa
àwọn èèyàn máa wòyàn bákan ọ̀daràn ọbẹ̀ ṣe Islam ó ní wọ́n máa wòun bákan táwọn mọ̀ pé kọ́ ọmọ ṣe Islam yìí tí wọ́n ń pè bẹ́ẹ̀ náà ni kọ́ ọmọ practice tó wà ní Kùránì àtàdísì tọ́ba bá ṣàyín mu mamari haba ọba amúná nìyẹn tí ọba ti bá ṣàyín mu ọ̀pá ṣàyẹn tì Kùránì àtàdísì lọ́ máa dì mú torí ẹ̀sìn ni wọ́n fẹ́ ṣe láyé Ọlọ́run dá nítorí ẹ̀sìn ni kò dá ọ nítorí àṣà ó padà tán ẹ̀sìn ní ó ṣe kí ni jama ẹ̀sìn ló máa ṣẹ́kù ya'tazuna biha wa yu'minuna biha àwọn èèyàn máa gba yìí pẹ̀lú àṣà ipò ẹ̀dákun ẹni ń lo àṣà wa o torí kí n lè gba yìí lọ́wọ́ àwọn èèyàn wa àtàwọn ọ̀ràn wa wa yu'minuna biha wọ́n lè gba àṣà yẹn gbọ́ débi pé ó ti wà nínú ọkàn wọn bókè gbogbo gé wáyé bọ́lá ọba ṣàánú rẹ̀ ìdí àṣà ni ó padà sí bọ́ọ̀ka gbogbo ìwé tó wà láyé kó lọ Amẹ́ríkà kó lọ London kó lọ France tó bá padà dé yóò mọ̀ sọ fún yín pé àṣà làgbà àwọn àṣà òyìnbó táwọn kọ́ yẹn pé àṣà alẹ́ Yorùbá ni òun ló máa borí ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n máa ṣe ran òun ẹ mọ̀ pé ibi ìwọ sì lẹ́kọ̀ọ́ bí ìwọ kàwé ẹni táṣà bá ti jẹ ọkàn rẹ̀ kò sí ní tó lè kà nínú kéwú tó lè kà nínú ìwé ìdí àṣà náà ni ó padà sí wọ́n ní àṣà lágbára púpọ̀ dáhùn ọ̀dọ́ọ̀lùn àrùn burúkú kan ní tó bá ti wọnú ara àti fọ́ọ̀kù ń bẹ̀ àti mú kó mẹ́mọ́ lágbára fẹ́ tó lọ bá ṣàánú wa tu'tabaru mukhalafatuha min al-jahala wọ́n ní gbogbo ẹni tó bá lóhùn òṣàṣà àmọ́ wá kà sí pé ignorant ni aláìmọ̀kan ni ìgbé ẹ̀rí bàbá wọn kú ẹ̀rí tí gbogbo ẹ̀ dákẹ́ rọ́rọ́ àwọn àṣà kan bẹ tó yẹ kí wọ́n ṣe wọ́n máa ka àwọn ìyẹn kú aláìníláàká yìí pé jahala ignorance ń dà wọ́n láàmú wàtàrájọ wàlìjẹrìmà nígbà mi wọ́n kà sí pé àwọn ìyẹn ibi ayé bá kọjú sí àwọn máa ń kẹ́yìn sí ó ti gbẹ̀sìn ọ̀gbádùn ó ti gbẹ̀sìn wàlìjẹrìmà nígbà mi wọ́n máa kà sí crime pé bàbá rẹ̀ kú kò sókú ẹ̀dá kò só òkú bẹ́ẹ̀ ní Islam láàmú ń sòkú ní Islam nígbà tí Khadija kú sáà nábì sòkú Hamza kú sáà nábì sòkú wọ́n wà ní kò sòkú bàbá ẹ̀ ó gbé bàbá rẹ̀ lẹ́tẹ́ wọ́n máa wá pariwo pé ẹ̀ǹkùlé là ń sin gbogbo àwọn òkú wá sí ó lè ju bàbá rẹ̀ nù wọ́n náà lọ lè jí o nù ṣe gbọ́dọ̀ kọ̀rọ̀ wọ́n kà sí pé ní ṣe crime ni pé ọlọ́mọdé ọmọ burúkú gbẹ̀yìn wa wọ́n lè gbé bàbá rẹ̀ lẹ́yìn ìlú ọmọdé gbé bàbá rẹ̀ lọ́mọ kíbára ní ibi táwọn mùsùlùmí ti máa ṣàdúrà fún ní gbogbo àti wọ́n ti ń ṣe kíní wọ́n ti ń débẹ̀ wọ́n ní kírímínà ni ọmọ burúkú lọ́ọ̀yà lẹ́yìn bàbá ẹ̀ ọmọ ìyá tó bá ti jẹ́ pé yín tó ń ṣe yẹn ẹ̀sìn ló ní ọmọ ṣe mọ́gbọ́n táwọn èèyàn ń sọ máa o torí tó bá yí ọ sínú kòtò ẹnì kankan ò ní wà bẹ́ẹ̀ pẹ̀lú rẹ o àṣà máa ń tán kágbà yìí pẹ̀lú àṣà yín pé máa ń stop tó bá ti dákẹ́ àmọ́ ẹ̀sìn ilé ọmọ mú lọ sàárè òun ó dìtà mí ibi tó fẹ́ wọ̀ tó bá dìde nínú sàárè ìjọ àlùkìyàmà àṣà lọ́sọ̀lọ́mí ìdọ́mọ náà dì sí o tradition lọ́sọ̀ọ́dọ́mọ jahannam kọ́lọ́mọ ṣe wá lọ́mọ náà o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa Allah ọba Allah subhanahu wa ta'ala oúnjẹ oyé wa nínú al-Qur'an al-Karim Allah ọba ní afa hukma al-jahiliyyati yabghun ọlọ́run béèrè ní o ọlọ́run ọba ní ṣe àwọn àṣà àwọn aláìmọ̀kan àwọn ọ̀ràn yín lẹ́sìn máa ṣe yatlubun òun lẹ́ẹ̀ máa ṣe lẹ́ẹ̀ máa wá láti ṣe wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun ọlọ́run ọba ní àgbékalẹ̀ olódà tó tò wọn ọlọ́run òfin wo ló dáa tó tò wọn ọlọ́run ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ní àmì dájú nípa ọlọ́run tí wọ́n dẹ̀ ní làákàyè láàrin wọ́n mọ̀ pé tọ́lọ́run ọba ló dáa ju tàṣà lọ. islam dinul fitra ẹ̀yin bàbá wa ìyá wa islam tẹ̀ wá ń bẹ̀ yẹn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn àdámọ́ ni ẹ̀sìn tó jẹ́ pé nature tọ́lọ̀ ń dámọ́ wa kò ní takò tí islam bá ti ní kíní yìí da ẹni tọ́pọ̀lọ rẹ̀ bá pé tí kankan ò tí ì ṣe tẹ́ bá bí yọ̀sọ̀ fún yín pé bó ṣe yẹ kó rí nìyẹn. Akorede minale adati ashiya'an kathira ẹ̀sìn islam yìí mi tó dáadé ọba ìdẹ́dá wa mu kò sí mistake nínú ọ̀rọ̀ islam àti nínú òfin islam àti nínú àṣà islam
tẹ́ bá jókòó dáadáa rí i pé lóòótọ́ àwọn àlàkà ń ṣe ìfẹ́ nú èyí tí Islam ní a ṣe yìí òun ló ṣe kíni òun ló dá òun ló gbà yìí. wọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àládà wa àwọn àṣà wa akọ́raha al-Islam fi sílẹ̀ ká máa bá a lọ wípé eléyìí dá eléyìí dá eléyìí dá eléyìí dá eléyìí dá tọ́jú pé à ń ṣe kí Islam tó dé. ورفض البعض من العادات التي لا تقرها العقول السليمة والفطرة المستقيمة. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàádà kan bẹ àwọn culture kan bẹ tó jẹ́ àwọn tradition kan tí àwọn máa ń ṣe tó jẹ́ pé ẹ̀sìn wa ó ní ká gbé jù sílẹ̀ nítorí pé yóò fa ìkóbá fún wa nínú sẹ̀mí wa yóò dẹ̀ fa ìkóbá fún wa níjọ́ àlùkìyámà. ẹ̀sìn wa gbà lọ́wọ́ wa wọ́n ní gbogbo àṣà tẹ̀sìn gbà lọ́wọ́ wa yìí wọ́n ní àwọn tí wọ́n bá ń ṣe àwọn tí wọ́n bá ń ṣe àwọn náà mọ̀ pé ní táwọn ń ṣe yóò dáa. wọ́n ní ọpọlọ tó bá pé àtàdámọ́ tó bá dáa kò ní sọ pé àṣà tẹ́sìn ní a stop ipò dáa àfi tí nǹkan bá ti ṣe ọpọlọ yẹn àti àdámọ́ yẹn. sọmọ pé Islam dínú rọ̀bání ọlọ́run ọba ló gbé ètò yẹn kalẹ̀ àdáadá rí àládà tiẹ̀ àwọn ẹ̀dá ọlọ́run ni wọ́n gbé kalẹ̀ ṣé ìtọ́ ọlọ́run gbé kalẹ̀ ní ọ̀dà ni àbí ìtàwọn ẹ̀dá gbé kalẹ̀. Ala ya'lamu man khalaqa wa huwa latiful khabir. ọlọ́run ọba ní ṣé òun tóun dá yín òun ọba láàánú sóhun ọmọ yín ni sóhun ọmọ tó dáa fún yín tó yẹ kẹ́ ẹ máa ṣe. àwa gbé àṣà lérí hanran bí ẹran hárahára àmọ́ wa bínú àmọ́ tutọ́ sókè àmọ́ fojú gbà kí ló dé wọn lásàánà lọ́fẹ́ ṣe ìlú kóbá aṣọ òyìnbó Al-Qur'ani ní ṣe báyìí òyìnbó ní kó ṣe bá mi ọdẹ tẹ̀lé òyìnbó ó nítorí pé òun kàwé ìsìn pé rẹ Muslim ọ̀sọ̀ mi ti ààrẹ fún ọlọ́run ọba ni mọ́tàgbé ní Islam ni àdéhìí ti Islam lillah total submission to the will of Allah subhanahu wa ta'ala. ìjọba ní Islam ni ìgbé kìíní ìtì máa wà lá àti ń ṣe àmọ́ àpadà rí àyà pé wọ́n ní kìíní yọ̀ ọ̀dà kádẹ̀ filẹ̀ ìjọba ní Islam ni kìíní ìtì gbádùn lẹ́nu wa lè má ṣe o kọ́dà àwa gan la dá lẹ̀ àwa gan la máa kọ́ àwọn èèyàn bá ṣe ń ṣe àwọn gbàtà kàdísì sani àdísì ní ọ̀dà lábá ṣe kíni lábá fi sílẹ̀ ọ̀dà alágbèdìwé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọ̀pọ̀lọpọ̀ wa là á máa ń sòkú àbí àmọ́ sòkú a máa ṣe fìdáhùn jọ̀nà àmọ́ nísìnyí àṣemọ́ àfiwọ́ tó kù ń bẹ̀ ìwọ nìkan náà ló kù ń bẹ̀ àwa ti kù ń bẹ̀ torí èyí tí sòkú náà máa rẹ̀ ìyẹ́ olókù alájẹ́ olókù yọ́ máa kásọ̀ àǹkárá yọ́ máa rìn ká ládùúgbò ìyá òun ó ti pọ́ ọdún mẹ́rin àwọn fẹ́ yí ẹ̀yìn ẹ̀ padà ẹ̀yìn ń ta ìyá ẹ̀ ẹ̀yìn ń ta ìyá ẹ̀ nínú sàárè Ọlọ́run fẹ́ yí padà wọ́n ra yẹn ní àwọn táwọn ṣe Islam gidi àti ṣe mọ́ sọmọ tí ọmọ pé ti báwọn yẹn sòkú tó ti náwó níbo ti gbọ́ Ọlọ́run ní ọ̀dà ọ̀rọ̀ ojú òfìlẹ̀ ni ò ní ṣe èyí ni yóò jẹ́ àmọ̀ pé ìwà devoted Muslim mùsùlùmí ni ọlọ́ọ̀tọ́ òun sí Islam àmọ́ Islam ọgbàṣà tí ọ̀dà lọ́wọ́ rẹ kí ni tí wọ́n tó ń gbé rẹ Mùsùlùmí mú ọwọ́ ń tan ara rẹ Ọlọ́run tán lọ́hùn àṣà rẹ tó sì ń ṣe yẹn yọ padà kó bọ̀ ẹ̀ èèyàn ní máa ń ṣe nǹkan tọ́lọ́run ṣe léwọ̀ àbí tọ́lọ́run ò pè lẹ́sìn àbí kọ́ padà rákò bá ń bẹ̀ ọ̀pọ̀ màálù tán nítorí àwọn èèyàn jẹ màálù wọ́n sá lọ wọn ò sanwó lọ́wọ́ sunkún ẹ̀dàkùn tí èèyàn máa ṣe sàárà fún òbí yàn ṣé èèyàn máa ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tó wá bá yàn lóúnjẹ tán ṣé wọ́n náà rí pé kí ní ọ̀bá làgá yòó ọ̀rọ̀ màálù ọ̀dẹ̀ ta màálù ọwọ́ lóun ti sàárà fún yẹ ọ̀rọ̀ ráìsì ọ̀dẹ̀ ta ráìsì ọwọ́ lóun ṣe rí pé ọkọ̀ bọ́pọ̀ lọ́mú mo fi sọ lẹ́ẹ̀kan pé gbogbo àṣà tá à ń ṣe yẹn al-uqulu salima wal fitratul mustaqima la tukiruha ẹni bá gbádùn dáadáa tọpọlọ rẹ̀ wà nítòsí tọ́dẹ̀ fẹ́ràn Ọlọ́run tó fẹ́ràn ànábì tọ́dẹ̀ rẹ́dì láti ṣẹ̀sìn àṣà burúkú kò ní ṣe kíni kò ní gbà mẹ́sìn Ọlọ́run bá ní khudhil afwa Ọlọ́run bá ní ìrẹ́ ànábì wọ́n ṣàmójúkò fáwọn tán tẹ̀lé ọ khudh al-afwa wọ́n mọ̀ ṣiṣẹ́ wọ́n mọ̀ ṣiṣọ́ wọ́n mọ̀ ṣe mistake sáàmù ọwọ́ wọn lọ bẹ́ẹ̀ mọ̀ ṣàmójúkò fún wọn wa amur bil urf wọ́n á pàṣẹ ipe ká máa ṣe dáadáa al-urf àwọn dáadáa tí wọ́n ń ṣe láàrin ara wọn kí wọ́n tó dé sọ pé ká máa bá a lọ wa a'rid 'anil jahilin gbogbo àwọn àṣàkáṣà tí ọ̀dà kú ń bẹ́ẹ̀
kọ́ ọ̀dẹ̀ kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣàṣà yẹn. àmọ́ àwọn yìí tó da nínú àṣà wọn máa sọ fún wọn yìí pé Islam ọ̀kọ́ kọ́lá Islam tún ní tá a bá ṣe á tún gbà ládàá. Suratul A'raf aya 199 al-urfu wal-ma'rufu min al-'adati al-hasana. ìjọba ní urf òyìn tí Ọlọ́run rí fáàsì ń bí òun náà ní àwọn àṣà tó da ètò gbajúmọ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá ẹgẹ́ bíi ka hilfil fudul. wọ́n máa ń ṣe hilfil fudul mọ̀tò máa hilfil fudul yẹn òun náà ní àwọn ọ̀dọ́ tí wọ́n kóra wọn jọ láàrin ìlú ikọ̀ ọ̀dọ́ linusratil madhlum. wọ́n máa ń fi ran àwọn tí wọ́n bá ṣàbòsí fún wọ́n máa fi ràn wọ́n lọ́wọ́. Ànábì náà ń bẹ láàrin wọn kó tó di gbọ́ lọ́run rán Ànábì ń ṣe sallallahu alaihi wasallam. hilful fudul àwọn ọ̀dọ́ ni wọ́n kàn sára wọn ládùúgbò wọ́n máa tún àdúgbò ṣe. gbogbo àwọn èèyàn tí wọ́n bá gbalẹ̀ wọn wọ́n lè gbà padà, wọ́n bá gba ìyàwó wọn wọ́n lè gba ìyàwó padà wálé, wọ́n bá di owó wọn gbà wọ́n lè gbowó yẹn padà. àwọn fi ràn àwọn tí wọ́n ń ṣàbòsí fún ni wọ́n fi ràn wọ́n lọ́wọ́. irú àṣà yìí sìn ọ́dà bí ọ̀dà jẹ mọ́. àwọn náà máa ń ṣe ń gbàtà wá ń lo òkè náà tí àwọn ọ̀dọ́ tó jẹ́ pé àkójọ àmọ́ ṣe pé ọ̀dọ́ tá a máa ran ara wa lọ́wọ́. ẹni bá lo nìkan jìbìtì á pè kalẹ̀ abawí nínú àwọn àṣà tó wà kó tó di pé Islam dé nìyẹn. àtàdáwì bil ashab nínú àwọn àṣà tó wà nílẹ̀ òun ni ká máa ṣe oògùn òwòsàn pẹ̀lú àwọn egbò àtàwọn ewé. àwọn sàábé ń gba Islam tán ọwọ́ fẹ́ dàrú mọ́ ọ lọ́wọ́ wípé ẹni bá lóògùn òwòsàn sí èsè pé tó ń gbára lé nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run ọba wípé kíní kan ní ìwòhùn sàn. gbogbo àwọn àgbo gbogbo àwọn àgúnmu gbogbo àwọn mẹ́dísìn tá a lò yìí sáà ní dálẹ̀ báyìí wọ́n ní ẹja lè bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. nígbà wọn dọ́dọ̀ Ànábì wọn ní ana tadawa ya Rasulullah ana tadawa. ṣé ká máa ṣe mẹ́dísìn a ti fi pàrọ̀ àtọ́ndé a ti fìyẹn sílẹ̀ àmọ́ mẹ́dísìn kọ́ àwọn oògùn òwòsàn. Ànábì ní tadawa ibadallah, Ànábì ní ẹ máa ṣoògùn òwòsàn o wala tatadawa bi haram, àmọ́ ẹ má fi nǹkan haramu ṣe. ẹ má lo ajá, ẹ má lo lẹ́dẹ̀, ẹ má lo ọtí, ẹ má lo gbó. ṣé mọ̀ pé àṣà tiwa náà nílẹ̀ Yorùbá, ṣé mọ̀ pé àwa náà mọ egbòogi àbámọ́. àwọn bàbá wa mọ egbòogi. àrùn tí ń ṣẹlẹ̀ mí tẹ́ ń gbé lọ Amẹ́ríkà tẹ́ ń gbé lọ India ó jẹ́ ewé lásán ní ògbó ní òmu lára rẹ̀ ó yà ó pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba wa. Ọlọ́run ní fi shifa'un linnas, Ọlọ́run ọba ní fi shifa'un linnas, Ọlọ́run ọba ní ìwòsàn bẹ nínú oyin o, ẹ máa lá oyin. nígbà Ọlọ́run ọba àlá tí ọ padà mú àyà wá ọ kọ̀nfàmù àṣà yẹn pé ẹ máa lá oyin. kí n lóyin? ebi mẹ́dísìn lóyin. al-khitan ká máa dábẹ́ fún ọmọ ọkùnrin nígbà tí Islam dé. Islam náà wà nínú nínú fitra. àwọn àdámá tọ́lọ̀ ń dábọ̀ wa tó dé pé a gbọ́dọ̀ máa ṣe kọ́dà bí èèyàn ṣe Islam. wọ́n tún wá fi sínú sunna pé ká máa dábẹ́. ìmáa dábẹ́ yẹn sìn inú àṣà tẹ́lẹ̀ ni ẹ̀sìn kó gbé wa nígbà ẹ̀sìn dé ẹ̀sìn tó fi sọ pé ẹ máa bá a lọ. al-wafa'u bil ahdi ká máa pé àdéhùn. àwọn Lárúbáwá Ọlọ́run fún wọn ní ká máa pé àdéhùn. ash-shaja'a ká ní àyà ká máa sojo. àwọn Lárúbáwá ní ikramu duyuf ká máa pa àlejò lé ká máa tọ́jú àlejò. tí Lárúbáwá tó bá fẹ́ sùn Lárúbáwá tan iná síwájú lé yóò fi fìtílà síwájú lé yóò wá kó epo síbẹ̀ yóò rọ epo síbẹ̀ dáadáa. fìtílà yẹn máa tàn mọ́júmọ́ ni. nítorí ó ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn àlejò tó bá wọ̀lú tó bá ti rí náà lọ́ọ̀kan wọ́n máa bọ̀ wá síbẹ̀. ẹ̀ka alẹ́ o láti bo láti Yámánì ní ọ̀dà ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ o yọba tí oúnjẹ sí kọ̀mọ́rí o. nígbà tí ẹ̀sìn dé man kana yu'minu billahi wal yawmil akhir yukrim dayfa. Ọlọ́run bá ní tí wọ́n gbọ́ Ọlọ́run bá gbọ́ lóòótọ́ ẹ máa ṣàpọ́nlé àlejò. asani aliwalima ká máa dunnú ká máa jẹun. walimatu nikah inú àṣà lọ́wọ́ àtẹ́lẹ̀ kí Islam tó rí ní Islam dé Islam ó kọ̀nfàmù ẹ̀ pé ẹ máa bá a lọ a'linu nikaha wadribu ad-dufufa. alwalima ká pé àwọn èèyàn pa ń ṣe ìyàwó ká máa wá jẹun. ó ti àṣà ni ẹ̀sìn náà mọ̀ gbá lọ́wọ́ wa ọkàn bá wa ṣàtúnṣe ẹni pé ẹ mọ̀ mọ́ ọtí ẹ mọ̀ kọ̀dí só ń lò àbí ọba moderate ẹ̀. káfẹ́ ìyàwó ju ẹyẹ ọ̀kan lọ kèé ṣe Ìsìláàmù lọ́kọ́kọ́ gbé wá. àwọn èèyàn ń bẹ nínú jàhílíyà nínú ayé tó jẹ́ pé wọ́n fẹ́ ìyàwó mẹ́rin níyàwó mẹ́wàá níyàwó 20 a ní oní 50. nígbà tí Islam dé ní Islam moderate ẹ̀ ní Islam sọ fún wa pé
fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba'a. Islam ló wá regulate yìí pé ẹ má jẹ́ ojú mẹ́rin lọ. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa taziya kọ́fọ́ ṣe ká lè bá wọn dárò ń bẹ̀ ó ti wà kí Islam tó dé nínú àwọn àṣà wa ni. kọ́mọ kó wá pẹ̀lú virgin kọ́mọ ti súnmọ́kùnrin kọ́kùnrin ọmọ súnmọ́ kó tó lọlé ọkọ iná àṣà Yorùbá ni. ẹ̀rì tí wọ́n bá sọ wáyé kan tẹ̀lé ìyàwó wọ́n jù sínú ẹrù ìyàwó òní wọ́n tẹ̀ sílẹ̀ kìí ṣe tògùn o tó bá fi bá aláṣepọ̀ tó má fi rẹ́jẹ̀ aṣọ yẹn ni wọ́n wá mú lọ sílé bàbá àtìyá ipa ẹkú oríire ẹmọ̀ tọ́mọ yìí ọmọ yìí dẹ̀dẹ̀gbà tó báyìí ọmọkùnrin tó fi délé ọkọ wọ́n wá kó iṣu wọn kó oúnjẹ wọn kó owó ipa completed làwọn bá ọmọ yẹn pé nígbà ìsìlámù dé wọ́n ní wà la taqrabu zina ìsìlámù ní ẹ má ṣe sìnà yìí tẹ̀sí yẹn dá káwọn ọmọ yẹn mọ̀ ọkùnrin kan tó lọlé ọkọ. àsápọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé a lè máa mẹ́nu bà torí àsìkò wa tó jẹ́ pé ìsìlámù sọ fún wa yìí pé àṣà yẹn ká máa kọ̀ntínú rẹ̀ wa'mur bil 'urf wa shari'atullahi wa minhajuhu wal ummal islam ẹ̀rí ojú ọ̀nà ọlọ́run ọba àṣà àtọ́lọ́run ọba òun náà ni wọ́n ń pè ní islam ó lè yọ àṣà islam kúrò ní islam gbogbo tí islam bá ti ní kọ́ ọmọ ṣe náà ni wọ́n ń pè láṣà islam bó ṣe jẹun àṣà ni ọ gbọ́dọ̀ lọ́wọ́ kàwé sí kọ́ ọmọ fọwọ́ sí jẹun kọ́ ọmọ fọwọ́ sí mú mi àbí kọ́ ọmọ fọwọ́ sí jẹun kọ́ ọmọ fọwọ́ sí mú mi ọ wà ń jẹun ó ní torí pé òun parí ní Oxford University mùsùlùmí sì lòun ó wá mú oúnjẹ lọ́wọ́ oúnjẹ búrẹ́dì ìwọ̀n fọwọ́ sí ṣe kíni èéfín ń gbé júùsì sí lẹ́kọ̀ọ́ Islam ọwọ́ sì yí àfi tábà ni àfi mú dọ̀tí ni a kì í fi jẹun àwọn tí ò lẹ́sìn gan tọ́mọ bá ń fọwọ́ sí jẹun kí ní wọ́n sọ fún pé ọwọ́ tó fi tábà tán sí ọ̀ya gbé búrẹ́dì yẹn kò ní ọwọ́ búrẹ́dì yẹn gbé kó lọ́wọ́ òsì ọ̀yẹ́ gbé sọ́wọ́ tó yẹn nígbà ìsìlámù dé lónìí ya gulam Ànábì sọ fún ọmọ kékeré kan náà ọmọ tí ń bá jẹun onísẹ́mìláà dárúkọ Ọlọ́run kó tó jẹun wa kul bi yaminik wà á máa fọwọ́ tó jẹun wa kul mimma yalik mọ́mọ́ wá bu oúnjẹ wájú ẹlòmíì wájú tiẹ̀ ní kọ́mọ sí kínní kọ́mọ bù ọ̀dà tẹ̀jà bá ń bẹ wájú rẹ̀ tí pọ̀ máa ń bẹ wájú tiwọ́ ẹ̀jọ́ ń jẹun náà abọ́ kan náà ni kò sì fẹ́ jẹja màmá ló fẹ́ jẹ só lè mú kò lè mú àfi tó bá gbọ́ ìrìndà lọ́wọ́ rẹ̀. àṣà ni bá a ṣe jẹun culture àṣà ni nínú Islam bá a ṣe mú mi ó wà nínú Islam ó gbọ́dọ̀ gbé omi lọ́wọ́ abọ́ omi lọ́wọ́ àbí bọ́tù wọ́tà kọ́ wá sí gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ títí tó fi mú tán ó ti dẹranko nìyẹn Ànábì ni wọ́n máa mú omi bí rànkúnmí mọ́ ó ti jọ rànkúnmí wọ́n fi ọwé rànkúnmí ó gbé bọ́tù wọ́tà sí ẹnu ọ̀dẹ̀ jó tán láì sẹ́mi mẹ́díkálì gan wọn ló burú fún heart rẹ ó burú fún lung yẹ ó burú fún ibi tó mi ń gbà kọjá gan àmọ́ ṣẹ́ ni ó tún ṣẹ́ ọ gbọ́dọ̀ máa mí sínú omi ọmọ ṣẹ́ ọlẹ́ṣẹ́ lẹ́ẹ̀mẹ́ta tó o bá ti wà satisfy ọṣẹ́ lẹ́ẹ̀mẹ́ta mi ó tún fẹ́ mẹ́ta mi ìgbà tó yẹ sẹ́lẹ̀ mẹ́ta lọ́nà mẹ́wàá ikùn ló ṣe kiri ọwà òkè àmọ́ kọ́ wá gbé omi lọ́wọ́ gọ́gọ́gọ́gọ́gọ́ yìí sàṣà Islam gbogbo ilé lọ bíbọ̀ wa nínú ìṣẹ̀mí wa lójoojúmọ́ a máa rìn pẹ̀lú Islam a di Islam yamshi bayna an-nas tí rìn láàrin àwọn èèyàn kété pé ó fi Islam sí mọ́sálásí ọmọ wa ṣe tó wọ tó bá ti jáde tó bá fẹ́ jáde ó ní tó sọ bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah tó bá darí wọlé bismillah walajina wa bismillah kharajina wa ala Allah rabbina tawakkalna ó fẹ́ wọjà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumiitu wa huwa hayyun la yamutu biyadihil khayru wa huwa ala kulli shay'in qadir aburú kan ò ní ṣe tó fi darí ọjà ó fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ ọlẹ́kọ̀ọ́ gbogbo nǹkan pátá ní Islam dá sí ọ wá fi Al-Qur'an àti hadisi correct gbogbo movement yẹn nínú ayé
tó máa ní lágbájá akínlódé tí wọ́n wá sí báyìí ó fọwọ́ sí jẹun mọ́ ni àwọn ní islam aláwọ̀ rẹ̀ islam ni ó máa dá ọ lọ́wọ́ kọ́. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń sọ ní àyà kan ó ní fahkum baynahum bima anzalallah ọlọ́wọ́n bá ní máa dájọ́ láàrin wọn wa Muhammad bima anzalallah ní tí ọlọ́wọ́n bá sọ kalẹ̀ ní kó máa fi dájọ́ láàrin wọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní kó máa fi dájọ́ máa pa wọ́n láṣẹ ká máa ṣe tọ́lọ́run ní ká máa ṣe wala tattabi ahwaahum ọ gbọ́dọ̀ tẹ̀lé fẹ́ẹ́nú àwọn ìjọ rẹ àwọn èèyàn rẹ ọ gbọ́dọ̀ tẹ̀lé fẹ́ẹ́nú wọn àṣà wọn amma ja'aka minal haqq kọ́ wá kúrò ní orí òdodo tèmi Ọlọ́run sọ̀kalẹ̀ báwo ló ṣe fẹ́ gbé ìsìláàmù rẹ báwo ló ṣe fẹ́ gbé àṣà lókè ìsìláàmù òun ti pa ọ́ lọ́ṣẹ ó ní òun náà ni way of life ìsìláàmù gangan òun ló máa gbé bó ṣe lo ayé ẹ wá òun ló máa sọ bó ṣe jẹun òun ló máa sọ bó ṣe mumi òun ló máa sọ bó ṣe wọṣọ ìsìláàmù ló máa sọ bó ṣe ṣèjọ islam ló máa sọ bó ṣe fẹ́yàwó bó ṣe kọ̀yàwó islam ló máa sọ bẹ́ẹ̀ ṣe píngún gbogbo tí islam bá ti sọ torí islam oye àkídà ni àdìsọ́kàn ni islam ọgbọ́dọ̀ ní ìpè ẹ̀sìn ọlọ́run ọba ní màá tẹ̀lé ìbáàdà àwọn máa wá sin ọlọ́run ọba yẹn àkàlàkà àwọn àwà tó ní kọ́ ọmọ wò àmọ̀ámálà gbogbo relationship rẹ pẹ̀lú àwọn èèyàn ọ máa ṣe pẹ̀lú islam ọlọ́run sì yan kàn rí òkúta lójú ọ̀nà tó fẹ́ gbá àwọn èèyàn lẹ́sẹ̀ ta ló ní kó mú ebi islam ló ní kó mú òkúta yẹn àbò orígò lójú ọ̀nà ó mú kó ìmọ́tọ́tò láàdá àni tọ́rík ànábì ní ìmánì ní kéèyàn mú nǹkan tó lè ṣèyàn sòtá kó lójú ọ̀nà ẹ̀bẹ́sìn islam nìyẹn ẹ̀sìn tó ní kó mú tí ọ̀dá kó lójú ọ̀nà fún ẹni tí ń bọ̀ tó mọ̀ rí ẹni tó wá mọ̀ rí níbọ̀ rẹ bó lè ṣe wá ṣàbúrú sí islam ló dájú òun náà lẹ̀sìn wa o ẹjẹ́ àmọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní likulli ja'alna minkum shir'atan wa minhaja ọlọ́run máa ti gbé way of life á ti gbé ètò ìṣẹ̀mí yín kalẹ̀ bẹ́ẹ̀ ṣe lò ó. wa min al-'adati allati rafadaha al-islam nínú àwọn àṣà tí islam sọ pé a gbọ́dọ̀ ṣe tá a gbọ́dọ̀ fi sílẹ̀ tó bá jẹ́ pé we are muslims láti mùsùlùmí bá ní wá lóòótọ́ a sì fẹ́ mùsùlùmí pàdé ọlọ́run a dẹ̀ fẹ́ fi islam yẹn wà lìjánà gbére a gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn àṣà tí mo fẹ́ kà yìí torí gbogbo àwọn àṣà yìí jọjọjúmọ́ iná ní ń ṣẹlẹ̀ nínú ṣe wa ta'addudul aliya ká ní ọlọ́run ọba tọ́pọ̀ tá ń bọ̀ ẹ máa ń ṣe Ṣàngó ẹ bá ń bẹ̀ ẹ máa ń ṣe Ẹ̀yọ̀ ẹ bá ń bẹ̀ ẹ máa ń ṣe Ìgúnnú ẹ bá ń bẹ̀ tí wọ́n bá ń ṣe Ọ̀ṣun ẹ bá ń bẹ̀ yóò ní traditionalist làwọn àbí èyí pé tí wọ́n ń pè náà nìyẹn ipe àwọn báwọn ṣe wà yìí àwa rí i pé àjọ kí jímọ̀ àjọ kí yídì ọdẹ àpíà lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe Abdulfatah Fatima alájà ń ṣe OPC ẹ̀dàkùn ṣe yìí tó fẹ́ gbé pàdé ọlọ́run yẹn yóò wá ní kò kí ṣẹ̀sìn àṣà ni ẹ̀sìn ni o ẹgbẹ̀jọ́ mọ̀ sọ pé ẹ̀sìn òní ká má ṣe orò ìdílé irọ́ nídẹ̀ ń pa ìtẹ́sìn sọ ni pé a gbọ́dọ̀ ṣe orò ìdílé tá a bá ti ń ṣe Islam ọlọ́mọba Allah ọlọ́mọba ní arbabun mutafarriqun ọlọ́mọba ní sáwọn ọlọ́mọba rẹpẹtẹ tó jẹ́ pé wọn ò jọra wọn Ìgúnnú ọjọ́ gẹ̀lẹ́dẹ́ ọjọ́ Ẹ̀yọ̀ gbogbo àwọn ọlọ́mọba yẹn wọ́n kàn gbé wọn kalẹ̀ wọ́n kàn rí oríṣiríṣi ni wọ́n ọlọ́mọba ní khayr ṣé àwọn òòṣà yẹn ló lórí fún yín ni sóhun lọ́lọ́mọba yín amillah àbí Allah al-wahidil qahhar ọba àṣọ ọba tó jẹ gàba lérí gbogbo ẹ̀dá rẹ̀ ọmọ ìyá mi àṣàkáṣà ni o ká máa ṣe Islam ká máa ṣe ṣẹṣẹ ká máa ṣe Islam ká máa ṣe gbéyàwó ká máa ṣe Islam ká máa ṣe kíni ká máa ṣe ẹgbẹ́ ògbóni àwọn ọba Yorùbá pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ o
ẹni bá lọ́ba nínú fámìlì ilẹ̀ Yorùbá ẹ má lè tẹ̀ wọ́n nù o, ẹ má lè tẹ̀ wọ́n fún o. Brọ́dà yín tọ́jọ́ba ti yọjọ́ba Yorùbá kábíyèsí ọ̀pọ̀ àwọn tó wá ti kú ònú ayé inú ìdààmú ni wọ́n lọ o, torí bí wọ́n ṣe ń ṣe Islam ni wọ́n ti ṣe kíni ni wọ́n tún ń ṣe ìṣẹ̀ṣe. Kúlíyà ayọ́ al-kafiruna làwọn máa o, ẹ̀yin kèfèrí o. Ọba yóò sọ fún wọn pé ẹ̀yin kèfèrí o la a'budu ma ta'budun, èmi ọba mùsùlùmí ni mí, èmi ò ní sin tẹ̀sí o. Lakum dinukum waliyadin. Ọba tó lè rálìjẹ́ náà wọ̀ nìyẹn. Ọba ní òun ba lérí gbogbo ẹ̀sìn ni ó sì ba lérí gbogbo ìyà. Ọ̀rọ̀kọ̀rọ̀ tẹ́ wọ́n sọ nìyẹn o. Bóyá wọn ráwọn fàájọ́ bá wọn sọ̀rọ̀, àwọn afá tẹ́mọ̀ lè ka yàsí fún wọn yẹn, àwọn ni wọ́n bìlífù, wọ́n pè láàfá, yóò fún ní 50,000 láàárọ̀ ọjọ́ jímọ̀, ó tó di jímọ̀ tí ń bọ̀. Ọ̀tá rẹ̀ làwọn afá yẹn, wọ́n sọ òdodo fún ọ. Ìgbé wọ́n rí ẹ nínú gbalẹ̀, adẹ́jọ́ kí jímọ̀. Asani, wọ́n ní ẹ̀mkọ́ bá ní ọba lẹ́sìn, gbogbo ẹ̀sìn náà lẹ́sìn ọba lẹ́sìn o. Islam lẹ́sìn yín dání, ilẹ̀sìn ọba mùsùlùmí. Ọba tí ìbá ṣe mùsùlùmí ọ̀rọ̀ tí ọ̀tọ̀ nìyẹn. Àmọ́ kò ń pè rẹ̀ ń Gàzálí, ọba Abuwasi, ọba Abdulrasak, ọba Abdulfatah, ọba Abdulatif, wọ́n dẹ̀ ń pè ní mùsùlùmí, wọ́n dẹ̀ ń àpíà níbi ìṣẹ̀ṣe, àṣà burúkú ní. Rántí o, ipe àsìkò tá a lò lọ́run gbére ni o. Ilé ayé ìfásitì díẹ̀ náà ni ìṣẹ́ náà wọ́n yọ sínú kòtò yìí, wọ́n lọ bá wàjà. Ọba ṣe kí ni jàmbá? Ọba wàjà, ọba ń wàjà. Kò sí bẹ́ẹ̀ mi ọba sì lè gógùn tó yọ wàjà. Ìtumọ̀ ẹni pé ọba máa kú. Kò wá nídàá kó fi ọlá àti owó àti ìgbádùn tí ó tán kọ́ wá fi ba ìṣẹ̀mí gbére rẹ tó fẹ́ lò náà jẹ́nà jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tí ìjọba náà ń ṣe o, òun náà gbogbo ẹ̀ náà ní í ṣe papọ̀. Al-ishraku billah, nínú àwọn àṣà tí ọ̀dá òun náà ní ká máa mú ẹbọ papọ̀ mọ́ Ọlọ́hun. Òun náà ní àṣà tó burú jù. Kàtíyàrá wal-kahana, bí ká máa lọ lè wọṣẹ́, ká máa dáfá, ká máa tẹ ọ̀pẹ̀lẹ̀, ká máa tẹ yẹ̀pẹ̀. Kò sẹ́nìkan tí ó máa tẹ yẹ̀pẹ̀ tí ó jẹ́ Muslim. Ẹ lè ráfà kan ní ẹ̀pẹ̀ ní tẹ̀ kẹ́ wá pé Mùsùlùmí, kò kí ṣe Muslim. Torí wọ́n lẹ́nu tó bá lọ lè wọṣẹ́ gan wọ́n ní kèfèrí ni, tó bá gbà fáwọn yẹn gbọ́. Kí láàfà wá yà nígbà tẹ́ni tó wọṣẹ́ jẹ́ kèfèrí. Ẹni tí ń wọṣẹ́ gangan fún ẹ̀ ńkọ́, kí ló wọ́n yà? Òun ti di kèfèrí ti pẹ́, nírun. Ìmáàmù yìí ti máa ń wọṣẹ́ tẹ́ bá ti sọ fún tí ó bá ti gbọ́ ẹyọ. Wọ́n fẹ́ lọ àṣà mọ́ kí ni ẹ̀sìn. Àwọn aláwo, àwọn náà máa ń dọ̀pọ̀ ẹlẹ́lẹ̀ náà. Tó bá jẹ́ pé kọ́ mọ̀tẹ́lẹ̀ ní tẹ́ bá fi mọ́ tó sì túbá, ẹ máa kọ̀ntínú, ẹ máa ṣiṣẹ́ mi yín lọ. Ẹni bá ti túbá Ọlọ́run fèrèjì, ó lè mọ́ mọ̀tẹ́lẹ̀. Àmọ́ sọ fún yín pé àwa ń tẹ yẹ̀pẹ̀, mo lè tẹ ọmọ yẹ̀pẹ̀. Ọ̀tá ló sọ pé yẹ̀pẹ̀ ọ̀dá, ọmọ ìyá mi, ó ti dàṣà papọ̀ mẹ́sìn. Àti ara superstition, ara àṣà ni, àwọn àṣà tó ní ṣe pẹ̀lú faith mọ́ sọ yóò. Superstition, òun náà ní kọ́ ọmọ sọ pé ẹyẹ tó lọ apá kìíní tó fò lọ sí apá ọ̀tún, ibi tó ń lọ da, èyí tó fò lọ apá òsì, ibi tó ń lọ òní da, torí èlò ṣe padà sílé. Ọ́fíìsì ọ̀tún kọ́, ibi tó ń lọ, oróore gbà, inú rẹ̀ ń dùn, ń sáré lọ, ọgbàgbọ́ pé ẹsẹ̀ yẹn ó ti fún ọ ní information. Ọ́fíìsì ìsìnkọ́ ọlọ́ọ̀lọ́jà mọ́, ọ̀lọ́ Amẹ́ríkà mọ́, ọlọ́ọ̀lẹ́ gba kọ́ńtrátì mọ́, onítorí pé kọ́ńtrátì yóò burú jáì, torí pé nínú àṣà yín bẹ́ẹ̀ má ti bẹ́ẹ̀ sòsì kọ́, ibi tí ń lọ òní ṣe kíni, òní da, sọ nílà ká ìsà. Nítorí sèyàn sọ́ba la káyọ̀. Ọfẹ́ ìyàwó, àsìkò yẹn ni sẹ́bọ́ lọ́wọ́ ẹ̀, ọlẹ́sẹ̀ ìyàwó ọ̀dà. Ẹ dákun, ṣé kádàrá tọ́lọ́run ti kọ́ kọ́lọ́run tó dá ọ, tó wá ṣẹlẹ̀, kí ló kẹsẹ̀ ìyàwó rẹ̀ mẹ́? Èkejì náà, ìyàwó délé kò ju bí ọ̀sẹ̀ kan lọ ní wọ́n gbé kọ́ńtrátì mílíọ̀nù fún lọ́wọ́ bẹ̀rẹ̀ sí bọ̀ ìyàwó. Ó ní kí máa kí ọ kí máa kí ọ ní ẹsẹ̀ rẹ̀ sí kíní, ẹsẹ̀ rẹ̀ da, ẹsẹ̀ tó da tí ò fi yí kádàrá ilé wọn padà, tí bàbá rẹ̀ ń bẹ ní ilé abẹ̀rẹ̀ sùn abẹ̀rẹ̀ wọ̀, ẹsẹ̀ rẹ̀ tó da yẹn tí ò fi yí kádàrá ẹ̀gbọ́n àti ìyá àti bàbá yẹn.
superstitions ni èèyàn gbọ́dọ̀ gbé dọ́rùn ìgbàgbọ́ èèyàn gbọ́dọ̀ kú lérí ẹ̀ àti yàtọ̀ shirik ànábì ní superstition ànábì ní ẹbọ ni ẹbọ kékeré ọwọ́ ní kó tó wà lìjẹ́ náà tó bá túbá níbẹ̀ náà àwọn ẹbọ tọ́jú àwọn ẹbọ ńlá bí ká máa pe àlìjànú ká máa pe sùn ká máa pe àwọn ayé ká máa pe àwọn àjẹ́ ká máa pe àwọn ṣéwù gbogbo eléyìí àṣà burúkú ni kí mùsùlùmí máa pọ̀fọ̀ àbí ká máa rùkú fún yàn ká máa fẹ́rí kalẹ̀ fẹ́dà ọlọ́run àṣà ni nílùú kan wọ́n máa fẹ́rí kalẹ̀ fún àwọn bàbá wọn àwọn àtàwọn ọlọ́lá wọn àwọn ọba wọn ṣé ẹ̀rí lọ́dọ̀ wa Nàìjíríà mi rùkú làwọn ṣe ń bí tẹ́bá ní káwọn èèyàn máa kéyìn sìn ìgbà tẹ́ fi lérí ìdúnà lẹ́wà ó ẹ̀rì ìjọ́ máa rùkú ẹ̀rì ìjọ́ máa tẹ̀ kí ló ń tẹ̀ fún. ya ayyuhal ladhina amanu ọlọ́run bá ní èyí olùgbàgbọ́ òdodo irka'u ẹ̀tẹ̀ fẹ́mi ọlọ́ wasjudu lẹ́yìn náà kẹ́tún lè fẹ́rí kalẹ̀ ó di méjì wa'budu rabbakum ẹ̀sìn kẹ́fi sìnmi ọlọ́run èmi mo ní. ọ gbọ́dọ̀ tẹ̀ fún ya ẹ ọ gbọ́dọ̀ tẹ̀ fún bàbá ẹ ọ gbọ́dọ̀ tẹ̀ fún àfa ẹ bẹ́ẹ̀ bá dúó lérí ẹ bá ń lọ tẹ́ ẹjọ́ dúó ó dúó ọmọ wọlé ọ sálámà ó ní kọ́kọ́ náwó sí wọn ọmọ yìí kí ẹ kọ́kọ́ náwó ságbàlagbà ọmọ wọlé ọmọ kí wọn ẹ káàbọ̀ bó lọ́la fẹ́ yín máa ní wọn kan ẹ kúrò rìn gbogbo ilé ńkọ́ àti mísìn yín o ọmọ sọ̀rọ̀ tó dáa lọ́wọ́n fẹ̀mí yín lẹ̀ lórí dáadáa ọ wà kí wọn lérí dúó ọ náwó lérí dúó náà ló kí wọn kì í sàṣà tànàbì nìkan ni o àṣà àwọn Amẹ́ríkà nìyẹn náà wọ́n ṣàbòsí àṣà ara àwọn Britain àṣà wọn nìyẹn kí bàbá kan mọ́ ṣe àbòsí fọ́mọ kan Ọlọ́run dá àwọn ọmọ èèyàn ó dá wa dá débi pé ọmọ kékeré tọ́lọ́run dá tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí níjọ́ tí fẹsẹ̀ lélẹ̀ tí ẹ bá náwó sí pé kó kí yín wàláhì ọmọ àdó kí yín ni ẹ̀yin lẹ́sẹ̀ sọ fún pé tẹ̀ kúnlẹ̀ dọ̀bálẹ̀ àṣà ti wà ní ní tó gbé wá látọ̀run ni kó dókín òun náà ṣe làṣà tó dáa ẹ̀yin lẹ́wàá fi àṣà tí yín lẹ́fi bá àṣà tó dáa tó gbé wá ẹ̀yin lẹ́fà àṣà tí yín bá tiẹ̀ jẹ́ a kì í kúnlẹ̀ kí ọkọ o a kì í kúnlẹ̀ kí bàbá o a kì í dọ̀bálẹ̀ kí ìyá o bàbá gbadé látàbúlé akídọ̀bálẹ̀ o àṣà burúkú ni o ọlọ́run ni yá ayyuhal ladhina amanu ọlọ́run ni mo gbẹ̀yìn olùgbàgbọ́ òdo irka'u ọlọ́run ni ẹ tẹ̀ fẹ́mi ọlọ́run àbí kí náà gbé rúkú ìbọn tẹ̀ ni tàbá ṣe tẹ́sí tá a lè kírun mọ́ṣáláṣí kílẹ̀ rẹ̀ kó wọ́n pè nínú àbá ti dùn yẹn kí látúnṣe àtẹ̀ àtúnfèrí kalẹ̀ àtúnnàró àtúntẹ̀ bá ṣe máa lọ bá ṣe máa bọ̀ ni ẹ̀ anabi ni umiritu ana asiju ala sabata ada anabi ni wọ́n pa mí láṣẹ kí n máa fi nǹkan méje wó lẹ̀ fún Ọlọ́run anabi ka wájú rẹ̀ báyìí ó dẹ̀ ka irúkún rẹ̀ méjèèjì ṣé ìwọ láyà láti tẹ̀lé tà nàbì àmọ́ tó bá lọ lè kàwé ìlú èbó tó bá dé tó bá fẹ́ kí àwọn bàbá rẹ̀ áì wọ́n ní àlè nílùú akátá wọn kì í kúnlẹ̀ báwọn ṣe 12 years ló lò ní UK 70 years ló lò lamẹ́ríkà ẹ káàbọ̀ àwọn bàbá ó gba ìyẹn torí dọ́là tí wọ́n fẹ́ gbà ní ọwọ́ ẹ̀ àmẹ́jọ́ lè kéwu ní kọ́tọ̀rù kọ́ lọ Cairo kọ́ lọ Saudi kó dé wọ́n ní àfa òtí kúnlẹ̀ mọ́ ọmọ ní ókìmí látẹ̀kan ni àbọ̀dá wa tó ń ṣe sọ́jà ó ti yé kí ló dé tẹ̀lé kí ló dé tí yín fi ń dúró kí ọ̀gá rẹ̀ mi ṣẹ́ èmi ò báwọn bá mi lọ o ṣé ń tẹ̀lé mi ká lọ tá ṣé ẹ̀gbọ́n òdodo lẹ́ni kí wá sọ mí mi ò sì bá kankan wá bí lẹ́yìn kí n sọ kí n dìde kí n máa lọ tèmi kò sí tí mo wá bí ìbá kankan wá bí. àníṣe sájẹ́ǹtì sẹ́ tó bá dọ́dọ̀ DPO ní police station kò kí í kúnlẹ̀ kò kí í dọ̀bálẹ̀ ọba Clinton jẹ́ tó wá kí ọba ké kò kúnlẹ̀ kò dọ̀bálẹ̀ níjọ́ tí Bush wá kò kúnlẹ̀ kò dọ̀bálẹ̀ àfa wa ló lè kéwú ọwá kéwú ó lè kéwú mọ́ká ọwá dé gbogbo ẹbí wa bínú wọn wá tutọ́ sókè wọn fojú gbà á wípé àwọn yìí làwọn onígbà lọ́wọ́ rẹ̀ ẹ lè sọ fún DPO pé kó lu sájẹ́ǹsì torí òfin àwọn òyìnbó ni pé ẹni bá gọ̀ ní máa ń kúnlẹ̀ kíyàn eré ìdúró làwọn òyìnbó ti máa ń ṣe kíní ẹ máa kẹra kí wá sọ òyìnbó nìkan
Ànábì wa Muhammad sallam ẹnìkan wá bá ó ní ahaduna yalqa akha tá bá pàdé ara wa ayẹni hali la ṣá máa tẹ̀ fúnra wa Ànábì ní la Ànábì ní no ẹ má tẹ̀ fúnra yín. Ó wá kú bó ṣe balance láàrin Islam àtàṣà ọ̀nà àgbàlagbà ọkùn bí ẹ lé ọmọ jíṣẹ́ fún bí ẹ ọmọ bọ̀wọ́ wọn ọmọ ṣe dáadáa sí wọn tí wọ́n fi gbàgbé pé òkúnlẹ̀ òdòbálẹ̀ fáwọn. Àmẹ́ni tí bá ń fọ́ọ̀sì ọmọ lérí ẹ̀yìn ṣẹlọ́ ni o torí ọ gbà pé kò gbé òun tóbi ìsìn máa tẹ̀ fọ́lọ́wọ́n ọba kí láàfin ṣe fọ́lọ́wọ́n àáfin gbọ́lọ̀ ń tóbi ni. Nínú àwọn àṣà òun náà ni àṣehìrò òun náà ni magic òun náà ní ṣe pẹ̀lú faith ọkàn wa nílẹ̀ Yorùbá àṣà ni ìyá yẹn bàbá yẹn kò sí ń tẹ́ lè ṣe yóò lẹ́lẹ́ ológun ṣá kò sí ń tẹ́ lè ṣe yóò délé ológun bẹ́ẹ̀ ṣe wá sí fún dọ̀la ó bìlí fún ogun yẹn àwọn ní kí ló dé tó wá dé fún gbogbo nǹkan tiẹ̀ àbí kọ́ sálọ̀dọ̀ èṣù ní àṣà tiwa nìyẹn àwọn bàbá wa àtàwọn ìyá wa èṣù ní ma bá wọn yanjú ọ̀rọ̀ wọn torí ẹni tí lọ dé sóògùn ìtumọ̀ ni pé ó ti kú òun wájú Ọlọ́run ó ti gbàgbọ́ Ọlọ́run ò lè ṣe tó ń wá ó ti fàdúrà lẹ̀ bí ń sàdúrà gan yín kàn tán rẹ̀ ni ó sì máa sàdúrà kó tó máa sògùn ó sì wájú ara wọn yìí tó sì ń fẹ́ yẹn ń bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala òní fún yàn òní gbà lọ́wọ́ yàn òní kẹ́yàn òní sínà fún yàn òní ti ọ̀nà mọ́ yàn ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha Ọlọ́run ní gbogbo ẹni tá a bá ti lè sí ọ̀nà fún kò sẹ́nìkan tí ó ti ọ̀nà yẹn wa man yumsik fala mursila lahu min ba'dihi Ọlọ́run ní tá a bá ti ti ọ̀nà mọ́ kò sẹ́nìkan tó máa ṣílẹ̀kùn yẹn ọkàn jẹjẹkújẹ wọ náà ni tọ́lá ọba sí kò ní sí. ẹ̀yin mùsùlùmí àwọn ọmọ ọ̀dọ́ lè ní wọ́n ṣe yahoo plus wọ́n ń jalè wọ́n tún lọ lè ṣẹ́fá àwọn ọmọ ọ̀dọ́ kan jẹ́ òun ẹnìkan lọ́sẹ̀ ní kílífù yẹn sí mi àwọn ọmọ ọ̀dọ́ wọ́n bẹ̀rẹ̀ tó fi 5 wọ́n dẹ̀ dé pampasì láì wọṣọ pampasì nìkan ni wọ́n dé wọ́n dẹ̀ lè di ATM ní báǹkì lọ́sàn gangan lágò kan àwọn yẹn dẹ̀ ń ṣe kámẹ́rà wọn ṣe bóògùn ni ṣe bóògùn ni mo ti sọ lẹ́ẹ̀kan pé gbogbo kọ́ńtà tí Islam àti ní ọ̀dà tẹ bá gbèsè làákàyè rí pé kò ní bá làákàyè mu bí mi bá rí irú wọn ń jọ wèrè lè yọ pé wọn pé àwọn wèrè kan ti wọjà o ọmọlábí ọmọ tí wọ́n bí dáadáa ó ń de pápá sí wọjà lọ́sàn nítorí oṣoolẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọmọ di nǹkan mára tètè lọ́ọ́ já o Ànábì ní wọ́n mọ́ta tọ́ba ilé kú wọ́n yẹ aleik tí kìíní sí ń bẹ lára rẹ̀ má àfúláta abàdà ó kúrẹ́ o lè fi kankan sọ́kàn kọ́ wá pàdé Ọlọ́run tí nǹkan yàtọ̀ sí Ọlọ́run kọ́ wá lọ okúrẹ́ kọ́lọ́mọba aláàkọ́mọ́sá jẹ́ ní kankan láti bọ̀ tán tó dáa ọlọ́mọba ni wa'budullaha wa la tushriku bihi shay'a ọlọ́mọba ni ẹ máa ń sin Allah ẹ gbọ́dọ̀ ṣẹbọ ẹ gbọ́dọ̀ mú kankan kẹ́ wá fi ṣe igbákejì Ọlọ́mọba pé yóò ṣe ń tọ́lọ́ máa ń ṣe ẹ má ṣẹbọ ẹ má ṣoògùn owó ẹ má ṣoògùn sọ́wọ́ ẹ má ka kùrìsì Ọlọ́run sọ yín ẹ má ka falaki nas Ọlọ́run sọ yín hasbunallahu wa ni'mal wakil tẹnumọ́ ó ṣẹ́gun ọ̀tá hasbunallahu wa ni'mal wakil má ka ayatul kursi suratul baqara ìtẹ̀yìn fi ṣẹ́gun ọ̀tá nìyẹn wa inna jundana lahumul ghalibun àti gbọ́ yẹn ti pẹ́ lẹ́nu àwọn bàbá wa rabbi najjini wa ahli mimma ya'malun àwọn yẹn dà àmọ́ ìpàrọ̀ dà méjì làwọn bàbá ń lò wọ́n yẹn náà jẹ́ ń dà ní àdàmọ̀ gáàlì fún bàbá tó ń wọṣẹ́ tó bá sàtán wọ́n wà ní eléyìí ní tíra tọ̀hún yẹn ní gààrí tíra lẹ́sìn gààrí kílò ibilis ìlànà èṣù gààrí tíra bá gààrí wa àbí gààrí bá tíra wa ẹjẹ́ àṣẹ pure Islam ká lè sinmi tabako láyé wàhálà ilé ayé ìpọ́ epo ló tún wọ́n sí jẹmọ́ sọ ọmọ gbogbo kan tó ń gbówó lérí ni ẹ bá tó ń kó mi wàhálà kan tó mọ bọ́ sínú mi kó tó wá kó Nàìjíríà kó tó lọ lè wọ nágbére ìyàwó wálé ẹ̀ ń lè wọṣẹ́ afẹ́ mọ̀ bọ́yá ọkọ rẹ̀ ni ṣé bàbá tó fẹ́ sọ fún òun máa tọ́pamọ́ nínú ayé ara rẹ̀ dépò tí wọ́n máa tọ́pamọ́ nínú ayé ọmọ yẹn wọ́n dàrin àjò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rú àwọn ọmọ tán ti nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n lẹ́sìn tí wọ́n wà òkè wọ́n wà compatible wọ́n jọ lẹ́kọ̀ọ́ wọ́n jọ lẹ́sìn wọ́n jọ níwà wọ́n jọ níṣẹ́ wọ́n nífẹ̀ẹ́ ara wọn níyàbá ní ẹ̀dú ká tó dájọ́ nìka mo fẹ́ dọ́dọ̀ bàbá kan àbí lọ́dọ̀ àfáà rẹ̀ làwọn bá ní lóòótọ́ àwọn méjèèjì
wọ́n bára wọn lò, wọ́n máa bára wọn bẹ àmọ́ ìtàn rí lọ́ọ̀kan yọ̀ dáa, wọ́n lówó àmọ́ irú àwọn ẹnìyẹn tó bá wà lábẹ́ ìjọba Islam wọ́n máa lò lè ká wọn mọ́lé, wọ́n máa wá fà wọ́n máa bẹ wọn lérí lábẹ́ ìjọba Islam pé o kìí sí lábẹ́ ìjọba democracy o. Umar bin Khattab ránṣẹ́ sí gbogbo àwọn ológun tí wọ́n ń ṣaṣẹ́, ó wá rán àwọn àlífà rẹ̀ sí wọn ipe uqtulu kulla sahirin wa sahira. Gbogbo àwọn tí wọ́n ń di nǹkan papọ̀ tí wọ́n bá yé àwọn èèyàn jẹ́ ń kọ̀rọ̀, tí wọ́n ń parọ́ fún àwọn èèyàn, tí wọ́n ń dà lámọ̀rí àwọn èèyàn rú, tẹ́ bá ti mú wọn ìmọ̀ kó láyé. Àwọn ni ó jẹ́ ká yóò sinmi. Àyẹ̀mọ́ ìrìn àjò ọ̀dọ́ tí wọ́n ti dàrú nú ayé. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, nínú àwọn àṣàkáṣà qatlul banat li ajli fakhri, wọn náà ní ká máa pa ẹ̀mí nítorí òṣì, ká máa ṣẹ́yún. Àṣà ni àwọn kèfèrí níjọ́ àwọn náà máa ń ṣẹ́yún. Tóyún ọ̀bá wá ṣẹ́, tọ́mọ yẹn bá padà wáyé, tó bá jẹ́ ọmọ obìnrin, wọ́n wà lọ lè pa láyè. Kọ́lá yìí míì yóò ti tó lọ́kọ, torí wọ́n gbà pé àwọn làwọn gbọ́dọ̀ di ẹrù ọkọ fún, làwọn gbọ́dọ̀ du ẹrù ìyàwó fún ọmọ wọn. Gbogbo ohun tó nídìí nílé ọkọ àwọn làwọn ṣe, wọ́n máa fi ń ṣe fáàrí láàrin ara wọn. Èyí tó bá ti wá bí obìnrin yóò wá wò pé gbèsè dé, ìdààmú dé, ìnáwó dé. Ìmí ìyọ́kàn ran ọmọ rẹ̀ lẹ sẹ́ńkù lé pé kọ́ tẹ̀lé wọn ká lọ, yóò dẹ̀ gbẹ́lẹ̀, yóò ní kọ́ wọbẹ̀, kó àwọn fẹ́ ṣiṣẹ́ kan ni. Nígbà ọmọ wọbẹ̀ tán, ó dẹ̀ fún àpáta máa lérí, ó dẹ̀ da yẹ̀pẹ̀ bò, ń ṣe ń bọ̀ wálé, kọ́dà kò sunkún, ó gbà pé bọ́dì wàhálà kó nu ayé wọn. Oníbọ̀lá ti fẹ́ rí owó, bọ́lá ti fẹ́ rí owó tá a fi yanjú bùkátà yìí, sẹ́nìkan bí ọ níṣẹ́, ẹnìkan rán níṣẹ́. Ọlọ́run ọba aláwa sọ àyàkálẹ̀ fún wọn ipe wala taqtulu awladakum, Ọlọ́run bá ní ẹ má pa àwọn ọmọ yín má o, khashyata imlaq, ẹ má pa àwọn nítorí ìṣẹ́, nítorí òṣì tẹ́ ń bẹ̀rù. Nahnu narzuquhum wa iyyakum, Ọlọ́run bá ní àtàwọn àtẹ̀yìn, àwọn Ọlọ́run ọba àwa la máa fún yín ní àrísìkí tẹ́ máa ná tẹ́ máa lò, ìtẹ̀yìn àtàwọn tẹ́ ná tẹ́ lò ó ti wá ti dá ká tó dá yín. Ìyàwó rẹ̀ lóyún, ò ń bínú káàkiri inú ilé, ta ló fún lóyún? Ìwọ aláìníla ká inú ni ó fún yàn lóyún, ó wá ń bínú pé kí ló dé tó ti lóyún. Èmi ọmọ ẹ dákun ṣe àgbẹ̀ mọ́ sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀, mo ní gbogbo àṣàkáṣà yẹn tá a bá gbé sínú làákàyè kò ní ṣe kí ni, kò ní bá mu. Ó fún ìyàwó ẹ̀ lóyún, ó wá ń bínú pé kí ló dé tó ti lóyún. Kọ́dà ẹlòmí ọ̀rẹ́ rú ọmọ, ẹlòmí yàyàkuyàdé. Ó fi ìyàwó lẹ̀ sọ́sibítù gbé bímọ, àwọn fámìlì ìyàwó ni wọ́n wá sọ bíìlì. Olóhùn ọ̀fẹ́ ọmọ máa ń pé kò sówó. Sẹ́yìn máa ń torí pé kò sówó kéèyàn wá mọ sẹ́yún, àbí kọ́ máa ṣe family planning. Ọlọ́run ní ìtẹ́jẹ àtàwọn àtẹ̀yìn, ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha. Ọlọ́run bá ní gbogbo àwọn dábà tí ń rìn lórí ilẹ̀, àwọn dábà tí ń rìn lórí ilẹ̀, àwọn gbogbo kan tí ń rìn bí kòkòrò, àwọn ẹja, àwọn kòkòrò, àwọn labalábá, gbogbo àwọn ẹran, gbogbo àtẹ̀wọ́ náà tó jẹ́ èèyàn tí wọ́n náà rìn. Ọlọ́run ní gbogbo tẹ́ jẹ illa ala Allahi rizquha. Ọlọ́run ní ó ti wà kẹ́ tó dáyé, tẹ́wọ́ ti dáyé wọ́n mọ fún yín. Ìwọ wá sọ pé irọ́ Ọlọ́run pa, ipe oyún ti ń bọ̀ yẹ, kò sówó skul rẹ̀ ńlẹ̀, kò sówó oúnjẹ rẹ̀ ńlẹ̀, kò sówó ráìsì àti gàrí rẹ̀ ńlẹ̀, bí ló ti fẹ́ rówó pampers, ọ̀dẹ̀ sẹ́yún, ọmọ yẹn dẹ̀ padà, ọ̀pá àyàn, ẹ̀rọ òsì bá ọ̀pá àyàn. Ọlọ́run bùn ọ lẹ́bùn, ọ̀dẹ̀ jónù, ní tó bùn ọ yẹn kí lọ́mọ tó bùn ọ, ó lè jẹ́ olú ọmọ ẹ̀yọ̀ kan tí ó bínú ayé ẹ̀ náà. Ẹ̀dákun tí àwọn bàbá wa mẹ́sẹ̀ dàgbà tó yìí, kẹ́ni àfa ẹ̀dákun gba 1000 yìí, kí wọ́n ní bàbá ẹ̀ mú dání, ẹ̀ má wọ́ọ̀rì, ní sọ́ọ̀tì kọ́ yẹn. Aláàbùn ọlọ́mọ ìbejì, ọ̀dẹ̀ pa wọ́n. Ọlọ́run fún ọlọ́mọ obìnrin torí pé òun ọkùnrin, ọ̀dẹ̀ pa, ọ̀sẹ́yún, ó sì ń bẹ ní ayé ẹ̀rù òsì bá. Ọlọ́run bá ní má pa àyàn wàhálà ni o. Wọ́n ń gbé àwọn tó pa àyàn dìde ní ọ̀lẹ̀ kíámà, ó nàró o, kì í sọ àwọn ayá killers nìkan, ìwọ náà nàró. بأي ذنب وإذا الموءودة سئلت بأي ذنب
kútìlà ọlọ́run gbogbo àwọn ọmọ tẹ dá lóró yẹn ọlọ́run ní wọ́n máa nàró wọ́n máa bí ń jọ́lẹ̀ kí á mọ̀ pé kí làwọn ṣe tẹ́ fi deny wọn ní life pé láti wá sẹ̀mínú ayé àkílọ́ fẹ́ sọ lẹ́yìn kí wọ́n ní kọ́ wọná tọ́wọ́ ti dáhùn béèrè yẹn tán kọ́ wọná lókun ọlọ́mọṣẹ́ wa lọ́mọ náà o àṣàkáṣà ní o bí yẹn bá kàwé tó bá kàwé púpọ̀ tán tí ó bá rọra fún kọ́ṣọ́ àwọn òyìnbó ẹ̀sìn rẹ̀ bọ́ọ̀lẹ̀ àwọn òyìnbó táwọn jọ kàwé lamẹ́ríkà àbí yunifásitì ajá kan àti ọmọ kan ni wọ́n ní ìwọ́n náà wà á rajá lọ́wọ́ àbí ọmọ kan ìwọ́n náà ti dè ìbò nìyẹn àwọn òyìnbó ti kó bọ́ ẹnìyẹn àbí kọ́ ọmọ lọ rẹ́jísírì kọ́ ọmọ lọ lè fọwọ́ rẹ bọ sọ̀lọ̀ wípé ìwọ àti lọ́ọ̀fù rẹ wípé ìwọ ò ní fẹ́ lómi lẹ́yìn ẹ̀ mọ́ tí wọ́n bá sì fẹ́ lómi lẹ́yìn ẹ̀ kan dá property rẹ̀ sí méjì díẹ̀ náà lóko okùn burúkú tó sọ sí rẹ lọ́rùn yẹn díẹ̀ náà lóko ó mú obìnrin lọ sí rẹ́jísírì ó ní kí wípé òfin tọ́lọ̀ ń ṣe pé ẹlẹ́ fẹ́ jọ yẹ ọ̀kan lọ ó ní ìwọ ọ̀fẹ́ nu ayé ẹ tọ́ba rò pé ò ní nídìí ẹ tọ́ba padà nídìí ẹ ńkọ́ ọmọ pé tọ́ba padà fẹ́yàwó sọmọ pé property rẹ̀ wọ́n dá sí méjì ní tálábìnrin bá ti lọ́wọ́ fẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ìsìláàmù àṣà là ń ṣe àti ìṣèyí tà nẹ́bì mọ́ wa mọ́jì gbogbo òṣèré àti ṣíṣe rẹ̀ mọ́jọ́ takò Kùránì mọ́jọ́ takò ọ̀rọ̀ Ọlọ́run àti àgbékalẹ̀ tọ́lọ́run nínú àwọn àṣà òun náà ni ká máa sòkú ká máa sẹlẹbírẹ́tì ká máa dunnú wípé bàbá wa jáde láyé níjọ́ kẹta níjọ́ kẹjọ ká fọ́ sí gíní aṣọ tuntun ká máa jẹun ká máa fọ́ igun ká máa jẹ sẹ̀mó ká máa jẹ ráìsì ká lẹ lẹ́dà sọnù alẹ́ lẹ́dà sẹnu ká ya fọ́tò bàbá wọn síbẹ̀ bàbá tó bí máa yà ṣé tó yẹ kọ́ mọ̀ yẹ́ mọ́ sí ni ẹ́ mọ̀ sẹlẹbírẹ́tì òkú alimaatim kẹ́ máa má sọ àwọn mí ò tún bá tí wọ́n débi ká máa jó aṣakáṣa ní àṣà burúkú ni ó ọdá fìdáwù tàwọn afáàtà ń jòkó ń kọ́ ẹ̀yin bàbá wa kò sínú Islam fìdáwù jọ mẹ́ta fìdáwù jọ mẹ́jọ fìdáwù jọ méje ò sínú Islam kò sáàfà kan tó lè máyà rẹ̀ wá tàbí ìṣẹ̀ láyé táyé parẹ́ torí ẹ̀sìn ti parí ẹ̀sìn kankan tó tún sọ̀kalẹ̀ mọ́ inú ẹ̀sìn tó parí yẹ arígbá ànábì kò kí ṣe ànábì ni wọ́n ti fẹ̀sìn ránṣẹ́ wa kò kí ṣe òkú ọjọ́ mẹ́ta kì í ṣe òkú ọjọ́ mẹ́jọ àwọn kèfèrí ni wọ́n máa ń ṣe ìje nígbàtí ọba Ọ̀yọ́ kú níjó ní ọba Ọ̀yọ́ ọba Lámídì kú níjó ní àwọn bàbá kan bẹ tí wọ́n jòkó lè báyìí níjọ́ keje àwọn kameraman wọn ń gbé kíní sí wọn lẹ́nu pé bàbá èwo lẹ́ ṣe ń bí wọ́n làwọn ń ṣèje nì èjì ń bẹ́nu ṣẹ̀ṣẹ̀ níbọ̀lẹ̀ yìí ti rẹ́jọ yín mùsùlùmí táàbà kan wọ́n ń parọ́ fún ọ yìí pé ẹ̀yàn àdúrà máa ń bòkú ìbádùn àbá wa ń bòkú ṣé nígbà Ànábì ṣàdúrà fún Khadija ṣé Ànábì jókòó òkú àwọn ọmọ pé àdúrà gẹ ẹ̀sìn ni ẹ̀sìn dẹ̀ ní ara yà fún lẹ́yìn náà Ànábì ò ṣe pé ó practicalize ẹ̀ practical rẹ̀ àrẹ lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu mọ́jì wọn fowó rẹ̀ ṣòfò òkú rẹ̀ bá ti kú máa ṣàdúrà fún ẹ bá ti kú ní tẹ́ ẹ wọ́n níjò ní àá parí gbogbo ẹ̀ ó ní ó ti parí sí tẹ́ ó ní tójú wọn pọ̀n wọn ni ha ó ti gbẹ̀sìn abẹ́jẹ̀ jẹkújẹ ni òkú máa kú ọmọ olókú àti ìyàwó òkú wọ́n máa wá sunkún ibi wọ́n ti rówó màálù ẹ̀yọ́ wá rò pé ẹkún òkú ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń sun kódà àtìlẹ́nìkan tí wọ́n ní ìyá rẹ̀ kú ní ìlú kan àti ìyá dákú ni ó ti ń pe gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wípé ìyá ti wàjá o ìyá ti lọ o òun ti dọmọ olókú báyìí o àkáǹtì òun ti sẹ́ndì ẹ o àwọn ilẹ̀ ń dáwó síbẹ̀ onímàlú méjì màlú mẹ́ta àwọn yẹn bẹ̀rẹ̀ sí fún lápò ráìsì òróró àwọn mọ́tò tó gbé dání ogun ti kún fáwọn nígbà tí ó dé abúlé ní wọ́n fún ìyá lẹ́kọ̀ọ́ lọ́wọ́ àti ìyá dákú ni àti ìyá dákú ni sẹ́wọ̀n kọ́ yẹ kí ni wọ́n máa ń dùn ní ìpè ha ìyá òun tún wà láyé òun tún ríṣẹ́ rẹ̀ ṣe ó derí kodò ní ìdísítárìn ni ó derí kodò ìpè ìyá yóò sì kú náà ọmọ ìyá ọmọ ẹ̀fẹ̀ ìyá rẹ̀ pawó sẹ́sìn ni àbáṣà
ó ń dùn pé ìyá òun padà alive, ìyá òun padà sáyé. ọlọ́run bá aláàkọ́mọ́jẹ́ ayáyàkúyà ọlọ́mọdé adẹ́dàkúdà. wa qur rabbi irhamhuma kama rabbayani saghira. ọlọ́run ni ẹ ṣàdúrà fáwọn òkú yín o, àwọn òbí yín, òun gbàdúrà rabbi ighfirli wa liwalidayya, àdúrà ń bọ̀ kú o. àmọ́ bá anábì sí ń ṣe làwọn ní oṣù kínní a máa ṣe ọ́ máa dá ṣàdúrà fún ọdẹ máa sọ fáwọn èèyàn pé tẹ́ máa rántí òkú rẹ̀ ká máa bọ́ ṣàdúrà fún wọn. kò sí jòkó pé àwọn alálàáfà ń bọ̀, kò sínú Islam. àwọn alálàáfà ló jòkó láàárọ̀ táwọn ké wọn fi wá ń rọ̀lẹ́. táwọn alálàáfà ò bá jòkó tàárọ̀ táwọn ò bá ganu láàárọ̀ àwọn tìrọ̀lẹ́ ò ní lùlù. ìdí ìṣẹ̀lẹ̀ nìyẹn náà. nígbà míì kan táwọn afọ bá tètè dìde wọ́n máa lùlù fún wọn wípé ẹ ti gbowó ti yẹn náà o, gbowó ti wà náà àbí kéwòlẹ̀ wọn fa látàrọ̀ tẹ́ fàtán. wọ́n wá ń tọ́ wọ́n ní ìyá rẹ̀ ó ti wà ní màkàmà ìyàwó Aisha, bàbá rẹ̀ àwọn ti gbé sí màkàmà Nabi Musa wípé 100,000 ló kó lẹ̀ mọ̀mọ́ wọ́n dẹ̀ bìlí fọ̀rọ̀ yẹn wípé wọ́n gbé bàbá rẹ̀ sípò Nabi Musa wọ́n ní kó mú rẹ̀ wá àwọn jìbìtì ó lè kò sí tọ́kàn wọn láyé tó ju tí wọ́n jẹ lọ ẹ̀sìn ọlọ́ọ̀kọ̀ọ̀kan wọn owó tẹ́lẹ̀ kẹ́ gbà kẹ́ dákẹ́ lè kó fún opó kọ́ máa fi jẹun kọ́ máa fi ṣe bísínẹ́sì ọkọ̀ tí ń fún olówó ti kú náà àwọn ọmọ rẹ̀ kẹ́ kó wọn sí skul kẹ́ gbó lọ́wọ́ àwọn èèyàn kẹ́ kó àwọn ọmọ sí skul kẹ́ kó wọn sí lè kéwú àbẹ́ rò pé ìtí opó ń fojú rí ọ̀rọ̀rùn ni àwọn ọmọ òrukàn ni wọ́n máa tó bá wọn. àwọn agbowójọ akọ̀lá là ń jẹun kéwú àṣàkáṣà ni ó kẹ́nìkan mọ́ bá wọn ṣe mọ́ àtàbá ní nínú àwọn àṣàkáṣà òun ni ká máa fi ọmọ ti bàbá tí kò sí ṣe bàbá ẹ̀ kọ́ gbọ́mọ kan sọ́dọ̀ sí ní ìsọmọ rẹ̀ kọ́ wá máa pè é ní orúkọ rẹ̀ ká máa forúkọ rẹ̀ pè é àṣà tí ọ̀dà ni bóyá ọmọ ẹbí bóyá ọmọ ará bóyá ọmọ tí yóò níran wọ́n kàn fún ọkọ ọmọ tọ́jú ẹ̀ ọ gbọ́dọ̀ máa fi ọmọ ọlọ́mọ tì sọ́dọ̀ ara rẹ̀ àṣà tí ọ̀dà ni ọlọ́wọ́n bá lá ní ud'uhum li abaihim huwa aqsatu inda Allah ọlọ́wọ́n bá ní ẹ máa fi orúkọ àwọn bàbá wọn pè wọ́n o ọmọ Dangote ó ti tọ́ba ti fẹ́ Ibrahim kí ni wọ́n máa fi pè é kí ni wọ́n máa fi pè é Ibrahim tí yóò lówó àní òun wájú ọmọ Dangote kí ni wọ́n máa fi pè é ọmọ Dangote nìyí ìyẹn jẹ lọ ó gba owó báńkì nígbà dọ́rọ̀ wá fẹ́ jẹun àmọ́ tí a gbé kò bá sọ ọmọ Dangote ìwọ ni wọ́n máa pè ní ìyàwó wọ́n ní Fatima Ibrahim no a kì í fi orúkọ ọkọ káwá gbé sí ààyè orúkọ bàbá ìyàwó Ọlọ́run ní ud'uhum li abaihim orúkọ bá bá wọn ní kẹwọn wípé wọn huwa aqsatu inda Allah òun náà ní pé ẹ ṣe déédéé ẹ ṣèkà bàbá ìlú bí náà Ọlọ́run wọlé àánú ẹ̀kọ́ lọ́mọ́sẹ̀ ìṣàánú wa nínú àwọn àṣàkáṣà òun náà ní ká máa mutí ọtí mímu àṣà ni ẹ̀dá àṣàkáṣà táwọn yẹn wá ń dáǹsì òun náà ní pé kéèyàn máa kó kọ́ wá rọtí Ọlọ́run níjọ́ wà ní àwọn àtàjò kólẹ̀ òun dúpẹ́ fọlọ́wọn bá kọ́lọ́n fún ọlọ́mọ látijọ́ yìí tó ti ń wọ́ ọmọ ẹ̀ṣẹ̀ ló tó wá fi ń dúpẹ́ Ọlọ́run bá ní kí ọjọ́ ìyàwó kò Ọlọ́run bá aláàfin yín lọ́mọ ọkùnrin ìṣẹ̀lẹ̀ wá sojú ẹ̀mí ẹ̀yin bàbá àtìyá ẹ wá lọ bí òrì ẹlẹ́lẹ́ kọ́ tí wálé ọmọ tẹ́ ń ṣe wọ́n wọ́n ní àkọ́ṣọ́ wa ni pé àwọn tó máa wá láti lókè àwọn ọ̀rẹ́ wa láti ibi iṣẹ́ òun náà ní kí wọ́n máa fọtí dúpẹ́ sọ́ọ̀mọ́ tó ń ṣe yẹn sá wa qalilun min ibadiya shakur Ọlọ́run láwọn díẹ̀ wọn kún dúpẹ́ nu yín kọ́lọ́wọ́n bá aláàkọ́sọ́ wa ìmúkúmu kódà nínú àwọn àṣà òní ká máa kọlà la'ana Allahu al-washila wal-mustawshila Ànábì ní gbogbo ẹni tí bá ń kọlà wal-washima wal-mustawshima gbogbo ẹni tí bá ń sorun márùn àtẹni tí ń sorun márùn àtẹni tí wọ́n sorun mọ́ lérí Ànábì lọ́lọ́wọ́n bá ti ṣẹ́bi lé wọn o attachment nìyẹn jẹ́mà àtàwọn nǹkan míì tọ́jú ọrùn tí ó dá lẹ́yìn náà Ànábì wá ní wal-washimata wal-mustawshima gbogbo àwọn tí wọ́n ń kọlà àtẹni tí wọ́n ń kọlà fún kìí ṣe làbẹ́ o ilẹ̀ abẹ́ khitan sunna nìyẹn ọ̀rọ̀ yẹn ni fọkùnrin afẹ́ fóbìnrin afẹ́ àwò abẹ́ àwò pé ṣé ẹran yẹn ò ta sọ̀nsọ̀ púpọ̀ tó bá ta sọ̀nsọ̀ síta ara gé téńtéń
torí tẹ́ bá ti gé jù kò ní fílìn fọkùnrin máa o ọkọ rẹ̀ yọmọ sí kíni yọmọ dà láàmú kọ́dà kò ní ara rẹ̀ ò ní gbé tẹ́ bá ti gé kọjá àlà èyí tó bá jẹ́ pé moderate lọ́wọ́ ẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ní wulẹ̀ gé àmọ́ ta sókè sẹ́yìn pé eléyìí ọmọ kan pààyàn tó bá wọ̀ ẹ̀rẹ̀ díẹ̀ tẹ́ ẹ̀ bá rí ara rẹ̀ ọmọ bò máa ọkùnrin báyìí ó léwu ẹ ti gbọ́dọ̀ gé wálẹ̀ ẹ bá gé wálẹ̀ ẹ ti bà tiẹ̀ jẹ́ wọ́n ti ní afẹ́ ni kì í sọ̀rọ̀ yẹn ni afẹ́ àmọ́kùnrin ọ̀ràn yẹn ni torí pé ìtọ̀ sápamọ́ síbẹ̀ títọ̀ bá sì ti sápamọ́ oyè tọ́wọ́ lóhun kírun kò nírun ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àlìgínà ká máa ṣèjọ ká máa wá pa wọn nílùú ọmọlókù ó tún fi ẹ̀ṣẹ̀ kún òkú tí ń ṣe ẹ̀ṣẹ̀ di mélòó ẹ̀hìn tó ń jó ọ nínú òun bàjẹ́ pé bàbá òun kú kí sì ń jó ṣe máa sọ lẹ́ẹ̀kan pé àṣà yẹn kò ní bọ́pọ̀ lọ́mú ìyá ẹ̀ tó ṣe wàhálà lórí ẹ̀ ó kú ọ wá ń jó níbo ló ti ránṣà kàṣà yẹn bọ́lọ́mọ olóòkú ní bọ̀ yé o ní ń jó bọ̀ yé o ọ wá wà sọ́run wà sẹ́sẹ̀ ẹ dákun ṣé ẹni ìyẹn sọmọ tí ń ṣe ìbá ìjà àwọn olórin ẹ̀sìn tẹ́ ń gbé lọ́lọ́rin ẹ̀sìn ìmọ̀ ajókòmìnira ọmọ akọ̀dí tó ń lù àṣà burúkú ní kọjá o ọlọ́run ní kulil mu'minina yaghuddu min absari ọlọ́run ní ká rẹjú fún yín èyí tó wá gbéra yín wá ẹ̀ tó wá ń jó ẹ̀ ń lọ gan wọ́n ní àrẹjú wọ́n wà ní wọ́n ń gbé ìsìlámù ga ni sáwọn yẹn ń gbé ìsìlámù ga ni àbí wọ́n rẹ̀ ìsìlámù lẹ̀ àwọn yóò rò pé ìsìlámù tá nábì mú wa ni wọ́n ń ṣe yẹn àwọn ìgbà la ilaha illallah wọ́n máa lù wọ́n máa jó obìnrin wọ́n máa jó obìnrin wọ́n máa jó ìyàwó rẹ̀ ń jó in public ìyàwó ẹ̀ ìdẹ́ ẹ̀kọ́ máa ṣe fún ọ ní bedroom ní wọ́n ń ṣe ní occasion ó sọ fún pé àwọn ọ̀rẹ́ mi ni you wan shake them ìwé náà lọ́gàdé bí àṣàkáṣà yẹn ẹjá lọ lè fi ránwọ̀n yẹn lẹ́ o Islam ní ẹjá ṣe ẹmọ́jà ṣàṣà o lẹ́yìn náà ìwọ̀kúwọ̀ àwọn obìnrin ọlọ́mọba ní yudinina alayhinna min jalabibihin ọlọ́mọba ní gbogbo ẹ̀yin obìnrin lè rájà lè bábà ẹ̀yin ìyá wa tẹ́ ń fi fẹ́lẹ́fẹ́lẹ́ tẹ́ ń fi ń bora yọ bọ́lẹ̀ tẹ́ tó tún mú nítọ́lọ́ ní kẹ́ lò jáde kọ́ yẹn o ẹ̀yin sísítà tẹ́ ń wọ ṣòkòtò káàkiri yóò lo kéèbù jáàbù pẹ̀lú scarf àṣàkàṣà ni àṣà àwọn òyìnbó nìyẹn ọlọ́mọba ní yudinina alayhinna min jalabibihin ọlọ́ni gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá ń jáde ẹ máa wọ jàlíbábà jáde min jalabibihin Quran kí ni jama Quran 33 verse 59 lọ́lẹ̀ wò alájà lọ́lẹ̀ wò ń lé Quran 33 verse 59 33-59 lọ́lẹ̀ wò wọ́n lè má sọ fún ọ lásàlátù ọ̀hún pé bídíà nìyẹn náà tẹ́lẹ̀ yóò wà táwọn ọkùnrin kẹ́mọ́ lè dárin jọ Sunday ta ló kó bọ́ tó fi ń jáde ilé ọkọ rẹ tó ń lè dárin pẹ̀lú àwọn ọkùnrin níbo ló ti rí yẹn inú ọ̀ràn yẹn gan wọ́n lè tó kínú yàrá rẹ̀ ọ̀nà láti tó kí mọ́sálásí ànábì lọ inú tóbi ní bá kínú yàrá rẹ̀ rìwọ́ọ̀dù rẹ̀ ó tóbi ọ̀pọ̀ ju yìí tó bá kí mọ́sálásí ànábì lọ sọ bẹ́ẹ̀ nígbà wọn ní kó kí ọ̀ràn yẹn nínú ilé bóòlù sàmọ́ lọ lè ṣàdúrà lọ́wọ́ lè ṣe tàájùdí jímọ̀ tó gbẹ̀yìn oṣù ẹ lè múra sọ́ra yín ọjọ́ lọ o wọ́n ọkọ̀ tó sùn sílé tó níyàwó rẹ̀ máa lọ ìṣọ́ru àwọn kìrìsìtẹ́nì náà làwọn náà ń kọ́pì wọ́n yọ̀ dẹ́ o oṣù ńlé ìyàwó rẹ̀ wá lóun lò òde àdúrà lóru àṣàkáṣà ni wọ́n ní ká máa wọ̀ṣọ tó dáa ọlọ́ni wala tabarrajna tabarrujal jahiliyyatil ula múra bí àwọn aláìmọ̀kan àwọn kọ́ṣọ́ àwọn òyìnbó àwọn lè wọ pàyìntì jáde lè wọ bra jáde ó lè wọ ṣòkòtò tẹ́ máa rí tẹ́ ọlọ́run lẹ́yìn mùsùlùmí wala tabarrajna ẹ̀yẹn má múra bẹ́ o ọ̀nà ọ̀dìlẹ́yìn ọlọ́run ọ̀nà yín alápọ̀nlé ní ẹni yìí ní ẹni ẹ̀yẹ lẹ́yìn kọ́ṣọ́ àwọn òyìnbó wọ́n ní ká filẹ̀ nípa ẹ̀rí ọ̀rọ̀ mi òun náà ni alikọ́sà ni ká máa ń fa irun apá kan ká máa dá apá kan sí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa lé níjàmá Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní àná nàbí ara sọ bí ìyá wọn lá nàbí rí ọmọ kékeré kan kọ̀dẹ̀ hólì kabáàtò sáàrìhì wọ́n fa apá kan orí ẹ̀
wa turika ba'duhum wá fi apá kan yòókù lẹ̀ fanaha an dhalika anabi wa kọ̀ yìí pé ẹ gbọ́dọ̀ fọmọ́lẹ̀ báyìí o ó farun apá kan wá fapá kan lẹ̀ ọfà bí ọwá fòkè lẹ̀ anabi ní ilé kókó làwọ inú kẹfà gbogbo ẹ̀ àwọn òtòrò kókó làwọ àbí kẹ́ gbogbo ẹ̀ kẹ́ fi sílẹ̀ ní the same size ọmọ alájẹ ọmọ afá ẹnìkẹ́ pọ́ǹkì asakasa ni ìgbà wọn kọ́ àwọn ìyàwó ní síríìtì wọn bá mọ òun náà ọlọ́mọ afá ni ọlọ́mọ alájà lè ọmọ ọmọ ni ọmọ dáadáa ni wọ́n múra wọn ní tí ọ̀dà wọ́n padà wá kó máwọn tí ọ̀dà inú kọ́ gé irun rẹ̀ muhallikina ru'usahum aw muqassirin inú kọ́ gé kọ́ wá the same size àbí kọ́ fá gbogbo ẹ̀ àmọ́ kan wá fábí kọ́ wá dábílẹ̀ bí àwọn ológun bí àwọn dáńsògùn inú àwọn àṣàkáṣà tí ọ̀dà lára ìmúra wa ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa asọ̀bíyà tribalism àṣà burúkú ni ọmọ ìlú wo ni ó pe ìyàwó tó mú wálé obìnrin tó lọ orí tó fẹ́ fẹ́ ọmọ ìlú òní ọlọ́mọ ìjẹ̀bú aláwọ̀ ní jẹ́ nulẹ̀ wọ́n ní ìjẹ̀bú muslim ni wọ́n ní mọ́mọ́ kọ́dà mọ́mọ́ kọ́ máa yẹ ọmọ ẹlẹ́sìn àmọ́ àwa kì í fẹ́ jẹ̀bú ìwọ náà èyí ṣe mùsùlùmí tó gbádùn innamal mu'minuna ikhwa ọlọ́ni gbogbo olùgbàgbọ́ òdodo tẹ wà láyé àti China àti egun àti Burkina Faso àtọmọ Mali àtọmọ Cairo àtọmọ America àtọmọ Maka gbogbo ọmọ ya ni gbogbo tó bá dà yín pọ̀ ẹ máa fi jọ ọmọ ya ṣe alẹ́ náà nìkan ká máa fẹnu tẹ́ḿbẹ́lú àwọn ìlú kan kò sí nínú wà tó da àṣà burúkú ni ipa ọmọ Èkó wà lọkọ rẹ Èkó ni wọ́n wá gbé ọ lọ lẹ́kọ̀ọ́ Island àwọn ẹ̀fọ́ mi Èkó àṣà yẹn tàbá kó àwọn bàbá wa Yorùbá 100 tipátipá láfi rí àwọn èèyàn 10 tẹ́ńbọ́n bẹ̀ ó ní ọmọ ìlú àwọn ọlọ́gbọ́dọ̀ fẹ́ ìbá jẹ́ ọmọkọ́mọ ó sàgbọ́dọ̀ gbé ọmọ ìlú àwọn wọlé ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ṣé gbogbo ọmọ ìlú yín lọ́dá sáwọn ọmọ bẹ́lẹ̀ ọkọ́ lọ́mọdé ọ̀sàgbákò kẹmọ bẹ́lẹ̀ ọkọ́ lọ́mọdé ọmọ yẹn gbé jombo yóò fi ọmọ ìlú yín yóò mọ̀ wá dọmọ yín láàmú ẹ̀ ládẹ́ tó wà ń bẹ̀ ẹ̀ wá ní rí wọn yà bẹ́ẹ̀ ṣe ń jà lẹ́mọ̀ parí ẹ̀ wọ́n lọ lè gbé àwọn àgbàlagbà wá nínú àwọn ẹbí láwọn tó lè kọ̀rọ̀ sí lẹ́nu ìpé bọ́ọ̀ lẹ́wà ṣe ìlú kan náà ni wá nídìí bẹ́ẹ̀ ẹ má jà sí àṣà Islam ní ẹ jẹ́ ká ṣe kíní ẹ jẹ́ ká ṣe tó bá ti di pé àwọn méjèèjì wọ́n wà competent àwọn méjèèjì wọ́n wà compatible àwọn méjèèjì wọ́n lẹ́sìn wọ́n níwà àwọn méjèèjì wọ́n jẹ́ ọmọlúwàbí wọ́n dẹ̀ bẹ̀rù Ọlọ́run wọ́n máa fẹ́ra wọn lónìí kẹsì bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n falùbáríkà sí ìwọ mọ́ ṣẹ̀ṣà fọmọ rẹ Ọlọ́run ni oníkó ṣẹ̀ṣà fún àmọ́ ọmọ ẹni ìlú tẹ bá rí ẹni ọmọ tẹ bá rí nílùú kan tí wọ́n bá lọ́mọ yẹn ọ̀dà kọ́dà kọjọ́ ọmọ máka yẹn mọ́fẹ́ tẹ bá wádìí pé wọ́n ní àkọ́dá pé ìwà rẹ̀ ọ̀dà ẹ̀ mọ́fẹ́ Allahu alam níparí ọ̀rọ̀ mi Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala oníkájínà sí al-asabiyya kọ́dà ó dérí ọ̀rọ̀ ìmáàmà ní mọ́sálásí wọ́n máa sọ pé nílùú wa yìí ọmọ wa òun náà lọ gbọ́dọ̀ jẹ́ lè máàmù ìbá àmọ́mọ́ Fatiha ká àṣà ni wọ́n sọ ìmáàmà dàṣà ṣe rọ àwọn ìjà tí ń lọ káàkiri ilẹ̀ Yorùbá ń ṣe jama wọ́n ní ilé àwọn lọ́kàn ẹni tó jẹ́ ìmáàmù lé wọn kọ́dà ó lè mọ́mọ́ Fatiha ká wọ́n ní àwọn lọ́kàn ẹ̀yin lọ́kàn ni lọ́mọ yóò kéwú ṣé wọ́n máa ń pín ìmáàmù láwọn anú ilé ní Islam liya ummakum aqra'ukum li kitabillah anábìlẹ̀ tí ó jẹ́ ìmáàmù ilẹ̀ tó máa Al-Qur'an ní gàjùlọ láàrin ẹni tó mọ kéwú tó gbàgbọ́ yí pẹ̀sìn wọ́n ní nígbà bàbá rẹ̀ ti kú yẹn àṣà tiwa náà ni pé ilé ìmáàmù ni ọmọ rẹ̀ ti ń ṣe káfíńtà àbẹ́yẹ tó kù lẹ́nu iṣẹ́ ti ń ṣe bíríkìlà yẹn náà ni kọ́ máa ṣe wútúbà ọkà fàtíàtì ọkà sàdá kan tí wọ́n tún kọ wútúbà lé lọ́wọ́ kò tó ní ríkà kí lè expect pé yẹn fẹ́ ṣe fún jàmá fún Islam látara tribalism mọ̀ ní gbéṣẹ́ fún gẹ̀ẹ́sọ́ ọmọ ìlú wa kódà o tó bá ti jẹ́ èèyàn kódà ó lè má jẹ́ Muslim ṣàánú ẹ̀ kátó wá pé ó jẹ́ Mùsùlùmí òdodo wa idha qila lahum ittabi'u ma anzala Allah ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa Ọlọ́run bá ń sọ ní Quran Ọlọ́run bá ní tí wọ́n bá sọ fáwọn ará Maka àwọn kèfèrí ìgbé ẹ̀tẹ̀lé tọ́lọ́ sọ kalẹ̀ qalu bal nattabi'u ma alfayna alayhi aba'ana wọ́n ní àwọn ọ̀tẹ̀lé ti
ọlọ́run àwọn tẹ̀lẹ́tà nẹ́bí àwọn olùhadísì àwọn olókùnrin táwọn bàbá àtàwọn ṣe làwọn máa ṣe táwọn bàbá àtàwọn ṣe làwọn máa tẹ̀lé awalaw kana abahum la ya'qiluna shay'an wa la yahtadun ọlọ́run bá ní kọ́dà bó jẹ́ pé táwọn bàbá wọn ní kí wọ́n ṣe ìyẹn kọ̀ bá láàká ìmù bó lè dé pé ọ̀nà àánú ní nípa àwọn bàbá wọn fẹ́ mú wọn nìyẹn táwọn bàbá náà ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n padà ṣe àṣà wọn náà ni wọ́n padà takùtì ìṣe wọn náà ni wọ́n padà sọ pé àwọn fẹ́ gbé lérí yìí tọ́lọ́ sọ kalẹ̀ wọ́n bẹ lọ́ọ̀ nínú àánú rẹ̀ ọlọ́mọ́fẹ́ sáàrin àwọn tí wọ́n máa gbé àṣà lérí ẹ̀sìn o ọlọ́mọ́fẹ́ wọn náà síbẹ̀ o ẹni wọn bá tá sọ yìí ọlọ́njọ́ sàǹfààní fẹ́mi tí mo wí ọlọ́njọ́ sàǹfààní fún àwọn tí a gbọ́ ọlọ́run kó jẹ́ àrísìláàmù náà ṣe kọ́lọ́run jẹ́ mọ̀délé kọ́lọ́run bá aláàkóṣe ọlọ́mọ àlìjẹ́nà kọ́lọ́run bá aláàkọ́mọṣe ọlọ́mọ aná mọ́jì àṣà mọ́jì ọgbẹ̀sìn wa mọ́jì àṣà mọ́jì ọbayé wa jẹ́ mọ́jì àṣà mọ́jì ọmú adọ̀tà ọlọ́run mọ́jì àṣà mọ́jì ọsọ adọ̀mọ aná subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون